tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo bá dé. Bí èmi kò bá sí o, a jẹ́ pé mo yá láìmọ́re. Èmi wo bí tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé mi. Èmi wo bí tí mo bá dé. Bí èmi kò bá sí láti yìn ọ́, a jẹ́ pé mo jẹ́ abáramọ́re jẹ́. Ọlọ́run ayérayé, èmi wo bí tí mo ti bẹ̀rẹ̀. Bàbá àgbà, bàbá rere, olùtọ́jú mi, èmi wo bí tí mo bá dé. Ológo tó ní gbogbo ògo, àní èmi wo bí tí mo ti bẹ̀rẹ̀. Ìwọ tí kì í fi ìyìn rẹ fèrè gbígbẹ́ kankan, èmi wo bí tí mo bá dé. Bí èmi kò bá sí láti yìn ọ́, a jẹ́ pé mo yá láìmọ́re ọmọ. Ọlọ́run alátìlẹ́yìn mi ní gbogbo ìgbà o. Èmi wo mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ wá o. Olùdarí mi, olùtọ́ni mi, bàbá rere, èmi wo mo tún wo ibi tí mo bá dé. Ìbámọ̀ṣe rẹ ní kí lèmi ìbá sọ. Mo wá sọ wípé o, bẹ́ẹ̀mi kò bá lè yìn ọ́ o, a jẹ́ pé mo yá láìmọ́re. Bàbá mi, mo wo bí tí mo ti bẹ̀rẹ̀. Èmi wo bí tí mo bá dé. Bí èmi kò bá sí láti yìn ọ́, a jẹ́ pé mo yá abáramọ́re jẹ́ ọmọ. Èmi wo, mo tún wò. Mo wo, mo rò, mo tún rò. Mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀. Mo wá wò, mo tún wò ayérayé o. Mo wo ibi tí ó bá mi dé. Bí èmi kò bá sí láti yìn ọ́ lógo, a jẹ́ pé mo yá láìmọ́re. Bàbá rere, èmi wo bí tí mo ti bẹ̀rẹ̀. Èmi wo bí tí mo bá dé. Bí èmi kò bá sí láti yìn ọ́ o, a jẹ́ pé mo yá abáramọ́re jẹ́, ni mo ṣe ń sọ wípé Ọlọ́run tó lẹ̀mí mi o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ọlọ́run tó lágbára láyé lọ́run, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ọlọ́run tó dáàbò bò mí nígbà gbogbo, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ìwọ Ọlọ́run tó ráyé mi padà kúrò lọ́wọ́ ègún gbogbo, mo gbéga, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ìwọ lọ́ba tó ń ṣẹ́gun fún mi nígbà gbogbo, níwájú ogun tó dojú kọ mí. Ó ṣé bàbá o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Àtìlẹ́yìn mi, olùfinimọ̀nà ayé mi, mo gbé ọ̀gá, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ṣèbí ìwọ ló ń gbénú mi fọ̀, ló ń gbénú mi dára ire lójoojúmọ́.
ó ṣé o òṣùbà rẹ̀ máa rẹ̀ o òṣùbà rẹ̀ máa rẹ̀ o ọlọ́run tó fọ̀hún ògo láyé mi lójoojúmọ́ òṣùbà rẹ̀ máa rẹ̀ o òṣùbà rẹ̀ máa rẹ̀ o òṣùbà 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 o òṣùbà rẹ̀ máa rẹ̀ o òṣùbà rẹ̀ máa rẹ̀ o ọlọ́run ayérayé o òṣùbà rẹ̀ máa rẹ̀ o òṣùbà rẹ̀ máa rẹ̀ o sára rẹ̀ òṣùbà rẹ̀ sára rẹ̀ òṣùbà rẹ̀ ayérayé aṣẹ̀dá ọ̀run sára rẹ̀ mọ̀mọ́ rẹ̀ o àkìkì tán ayé yìí tán sára rẹ̀ òṣùbà rẹ̀ o sára rẹ̀ òṣùbà rẹ̀ ayérayé aṣẹ̀dá ọ̀run sára rẹ̀ rèé o ọlọ́run àánú ọlọ́run ààbò aláṣepé ìgbàlà gbogbo nínú ayé àwọn àyànfẹ́ pátápátá bàbá rere sára rẹ̀ òṣùbà rẹ̀ sára rẹ̀ òṣùbà rẹ̀ ayérayé aṣẹ̀dá ọ̀run sára rẹ̀ rèé o. ẹ bá mi yìn Olúwa o hallelujah ẹni bàmọ́rẹ́ Jésù kó bá mi gbéga ẹ bá mi yìn Olúwa o hallelujah ẹni bàmọ́rẹ́ Jésù kó bá mi gbéga ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga o ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga ẹ bá mi yìn Olúwa o hallelujah ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga ẹ bá mi yìn Olúwa o hallelujah ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga o ẹ bá mi yìn Olúwa o hallelujah ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga o ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga ẹ bá mi yìn Olúwa o hallelujah ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga yìn 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 ọ́ gbéga yìn Olúwa ọba ọ̀run yìn ọ́ gbéga yìn 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 o yìn ọ́ gbéga yìn Olúwa ọba ọ̀run yìn ọ́ gbéga èmi yìn bàbá lógo òun lọ́ba tó pa mí mọ́ èmi yìn bàbá lógo òun ló mú mi rárìn yege èmi yìn bàbá lógo òun ló mú mi sùn láyọ̀ èmi yìn bàbá lógo òun ló pa mí mọ́ lójú oorun mi ò èmi yìn bàbá lógo òun ló jí mi láyọ̀ sínú ògo tuntun o èmi yìn mo yìn èmi yìn mo gbéga o mo yìn Olúwa ọba ọ̀run mo yìn mo gbéga yìn 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 ọ́ gbéga yìn Olúwa ọba ọ̀run yìn ọ́ gbéga mo yìn mo ń fọpẹ́ fún mo yìn mo fìyìn fún mi yìn mojúbà rẹ̀ èmi yìn mo gbéga o mo yìn Olúwa ọba ọ̀run mo yìn mo gbéga yìn yìn o yìn ọ́ gbéga yìn Olúwa ọba ọ̀run yìn ọ́ gbéga. ẹ bá mi gbé bàbá ga ẹ gbé ga o ẹ bá mi gbé Jésù ẹ gbé ga ẹ bá mi gbé bàbá ga o ẹ gbé ga o ẹ bá mi gbé Jésù ẹ gbé ga
ọba tó gbà mí là o, ẹ gbé ga o, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Lọ́wọ́ ogun ègún èpè gbogbo ló gbà mí là o, ẹ gbé ga o, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ ìkà ènìyàn gbogbo ló gbà mí là o, ẹ gbé ga o, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Òun ló gbà mí nínú ìdààmú ayé gbogbo o, ẹ gbé ga, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Ọ̀nà ire, ọ̀nà ògo, ọ̀nà gbéga, òun ló là fún mi o, lórúkọ rẹ̀, ẹ gbé ga o, ògo, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Gbogbo ilẹ̀kùn ògo àṣeyọrí, ohun rere òun ló ṣe fún mi o, ẹ gbé ga, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Ọba tó kún mi fágbára rẹ̀, ẹ̀mí mímọ́ rẹ̀ láti lè máa yìn lógo ni o, ẹ gbé ga o, ẹ bá mi gbé Jésù, ẹ gbé ga. Àánú mo rí gbà, oore ọ̀fẹ́ rẹ̀ ló fi sọ mí dọmọ Ọlọ́run o, ẹ gbé ga, ẹ gbé ga o, bá mi gbé Jésù, ẹ gbé ga. Èmi yìn Ọlọ́run mi, èmi gbé ọ̀gá tóbi jùlọ o, èmi fọpẹ́ ìyìn ògo fún ọ, títí ayé lèmi ọmọ yìn ọ́ lógo, títí ayé lèmi ọmọ gbé ọ̀gá o, ọba àwọn ọba, olóore mi o, èmi yìn Ọlọ́run mi o, èmi yìn tóbi jù o, títí ayé lèmi ọmọ yìn ọ́ lógo, títí ayé lèmi ọmọ gbé ọ̀gá o, nígbà gbogbo lèmi ọmọ júbà rẹ, ọba àwọn ọba, alátìlẹ́yìn mi ó ṣé o, èmi dúpẹ́ oore rẹ o, bàbá rere o, èmi dúpẹ́ oore rẹ o, àkìkì tán ọba àwọn ọba, èmi yìn ọ́ tóbi jù, ológo tó ní gbogbo ògo, èmi yìn ọ́ ẹlẹ́rù níyìn o, títí ayé lèmi ọmọ yìn ọ́ o, nígbà gbogbo lèmi ọmọ fọpẹ́ fún ọ o, níbi gbogbo lèmi ọmọ polongo títóbi rẹ o, pé ìwọ nìkan lálágbára láyé lọ́run o, èmi yìn ọ́ alátìlẹ́yìn mi, èmi yìn ọ́ tóbi jù o, olóore mi, èmi fọpẹ́ ìyìn fún ọ o, alánà mi ògo ìyìn ọpẹ́ mi mọ̀ rẹ o, nígbà gbogbo lèmi ọmọ gbé ọ̀gá o, níbi gbogbo lèmi ọmọ fi yìn fún ọ o, ó ṣé bàbá rere. Bàbá fagbára rẹ hàn, àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa nígbà gbogbo síwájú rẹ o, bàbá fagbára rẹ hàn, ẹ̀rù ọba àwọn ẹ̀rù o, bàbá fagbára rẹ hàn nínú ayé ẹnìkọ̀ọ̀kan wá o, bàbá fagbára rẹ hàn nípasẹ̀ ìyìn ẹ̀kọ́ rẹ àtàdúrà àtẹ̀bẹ̀ wa gbogbo, kí gbogbo àgbáyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo, kò tún sẹ́lòmíràn mọ́ lẹ́yìn rẹ̀, bàbá rere o, bàbá fagbára rẹ hàn àjùlọ o, bàbá fagbára rẹ hàn o, bàbá fagbára rẹ hàn ayérayé, bàbá fagbára rẹ hàn o, bàbá fagbára rẹ hàn, kí gbogbo àgbáyé
lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo, bàbá fagbára rẹ̀ hàn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ, ìwọ Ọlọ́run ayé gbà ọpẹ́ àti ìyìn wípé o gbó mi sàn, o mú mi jí ní àtàlàfíà, o tún mú mi wà níwájú ẹ nípa oore ọ̀fẹ́ rẹ fún gbogbo àṣepọ̀ rere tí wọ́n ṣe lámì lójoojúmọ́. Ògo ni forúkọ rẹ, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ, ayé rẹ gba ọpẹ́ àti ìyìn, atóbíṣu gba ọpẹ́ àti ìyìn, olóore ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn, ìbẹ̀rẹ̀ àtọkùn gba ọpẹ́ àti ìyìn fún dídára rẹ síbi ní gbogbo ọ̀dọ̀, fún dídára síbi ní ìgbà gbogbo, fún dídára síbi ní òrèdòrè mẹ́ta kan. Ògo ni forúkọ rẹ, ìyìn ni forúkọ rẹ. Wípé o mú mi rìnrìn àjò mi ní àtàlàfíà, o tún mú mi sùn ní àtàlàfíà, o tún pa mí mọ́ dábọ̀, o tún fún mi ní ìṣẹ́gun lójú, o tún mú mi jí ní àtàlàfíà sínú ògo tó ga tó yẹ tó lè gbé tó lọ bá ọmọ ṣe o, alágbára o ṣe o, olóore ọ̀fẹ́ o ṣe o, ẹrù jẹjẹ ọmọ ṣe o. Bàbá àìdífún tẹ̀wé tó bomi tẹ̀síwájú ní rẹ̀ nínú ìrìn àjò ayé ìgbọ́ kọ́bátá tó ń ṣe agbára àti okùn fún mi. Ògo yìí ní forúkọ rẹ, ọpẹ́ àtògo ní forúkọ rẹ. Àmì bàbá ọmọ ṣe, ológo jùlọ ọmọ ṣe, olóore ọ̀fẹ́ ọmọ ṣe, àtìlẹ́yìn bàbá gba ọpẹ́, àgbà yìí mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba yìí mi. Lẹ́ẹ̀kan fún gbogbo agbára àti àṣẹ tó sọ̀kalẹ̀ ní ọ̀tún láti bùkún mi ní ọjà tí wọ́n lọ, láti ṣe mí lóògùn àti wọ́n lọ, fún gbogbo oríire gbọ́ ìbọn tó ṣe fún mi ní ọjọ́ tó ní, fún àánú orífà tó tó nígbà lóòtú bàbá. Ògo yìí ní forúkọ rẹ títí ìbẹ́ mọ̀ yìí tí mo gbọ́dọ̀ kọjá ní orúkọ ti Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé ìyìn rere ti Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n dé ìkẹrin ó lé ní ọgbọ̀n. Ìyìn rere ti Jòhánù orí 4 ẹsẹ̀ 31 dé 34 rẹ̀. Láàrin èyí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rọ̀ wípé, Rábì, jẹun. Ṣùgbọ́n ó wí fún wọn pé, èmi ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bi ara wọn léèrè wípé, ẹnìkan mú oúnjẹ fún wa láti jẹ bí? Jésù wí fún wọn pé, oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Ìbùkún ni fún ẹni náà tí ó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn tó tayọ. Ẹni yòówù kó wù kó jẹ́ tó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, ìbùkún ni fún. Yẹn tó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú ìfẹ́ àìṣẹ̀tàn, nínú òtítọ́ àti nínú òdodo là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìbùkún ni fún. Èdè tó fi jẹ́ pé ìbùkún ni fún ẹni tó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn. Èyí jẹ́ ni wípé kí ni ẹni yòówù kó wù kó jẹ́ tó fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé nínú ìfẹ́ àìṣẹ̀tàn. Ìbùkún jẹ́ tirẹ̀ nítorí pé kì í ṣe nǹkan tó lòdì sí ohun tí ń ṣe títí Ọlọ́run. Èyí jẹ́ ni wípé kí ni a máa jẹ́ nìkan tó yẹ pé ayọ̀ rẹ̀ mọ́ kún nígbà gbogbo láti mọ gbọ́ ohun tí ń ṣe títí Ọlọ́run. Ayọ̀ rẹ̀ àmọ́kún inú àmọ́dún ara ẹ̀sìn mọ́ yá nígbà gbogbo láti mọ pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, láti mọ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run pẹ̀lú inú kan àtọkànkan àti ìrẹ̀lẹ̀ àti ìgbàgbọ́ tó ga tó dìpọ̀ tó gbòòrò. Bẹ́ẹ̀ ni ó sì mọ lépa ìwàláyé Ọlọ́run pẹ̀lú àlàáfíà tó péye pẹ̀lú gbogbo ènìyàn. So èyí tí ó jẹ́ pé ìbùkún ni fún gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ́ tó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn. Kí ló tó ṣẹlẹ̀ nínú ẹṣẹ́ bẹ́ẹ̀ ìdàkà yìí? A rí pé Jésù lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn wípé kí ni kí wọ́n lọ wá oúnjẹ wá nítorí pé kí ni òun fẹ́ jẹun, ebi ń pa òun. Yẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn àjò tí wọ́n ti rìn pẹ̀lú àwọn ìsọjí tí wọ́n ti ṣe káàkiri nípa dídá àwọn èrò, nípa àwọn wàásù, nípa àwọn ìtúsílẹ̀ àti iṣẹ́ ìwòsàn tó ṣe káàkiri lọ. Ṣùgbọ́n láàkókò táwọn ìwọ̀nyí lọ wá oúnjẹ lọ, òun tẹ̀síwájú láti lọ dédé wọn níbi kànga ibi tómi wà, ibi tó gbé pàdé obìnrin ará Samaria ni. So òun àti obìnrin ará Samaria yìí ni wọ́n jọ ń fọ̀rọ̀ wérọ̀ tí àwọn ọmọ yìí fi dé. Nígbà tí wọ́n dé, a rí pé kí ni wọ́n sọ pé oúnjẹ ni àwọn ti rí, àwọn ti gbóúnjẹ dé. Òun wá fẹ́ tẹ̀síwájú nínú iṣẹ́, wọ́n wá rọ̀ pé kó tẹ kọ́kọ́ jẹun náà kó rí pé ọmọ tẹ̀síwájú nínú iṣẹ́ ìsọjí ìrere tí ń ṣe lọ.
so kó tẹ̀ fi mú okun kó tún fi ní okun àtagbára díẹ̀ ṣùgbọ́n ìdáhùn Jésù Kristi lélẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti fún yẹn lọ ó ní ṣùgbọ́n ó wí fún wọn pé èmi ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀ èmi ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀ àwọn ọmọ yìí wá ń bi àwọn léèrè pé sọ ṣé ẹnìkan ti gbóúnjẹ wá fún ni tó ti jẹ ni tó jẹ́ pé kí ni òun sọ wípé kí ni òun ní oúnjẹ tó láti jẹ tẹ́nìkan kò mọ̀ nítorí pé agbóúnjẹ wá òun náà ló ní ká lọ oúnjẹ wá àsìrá àsìgbèjì ṣùgbọ́n èyí sọ pé kí ni òun ò nídìí rẹ̀ mọ́ nítorí pé kí ni oúnjẹ bẹ fóun tóun ní láti jẹ tẹ́nìkan ni ó mọ̀ lóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni fún èmi àti ẹ oúnjẹ bẹ fún ẹnìkọ̀ọ̀kan wa lọ́pọ̀lọpọ̀ èyí tí àwọn ènìyàn mọ̀ ìyẹn ní kí ni ìbùkún Ọlọ́run òun ní kí ni ìgbéga Ọlọ́run yẹn pé níwọ̀n bá tọ́ bá ti jẹ́ni tó fi Olúwa Ọlọ́run ṣègbẹ́kẹ̀lé rẹ̀ pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn gbọ́ mi ò ní di wípé kí ni kò ṣiṣẹ́ mọ́ndóde ìrànlọ́wọ́ ènìyàn ìbùkún ènìyàn àtìlẹ́yìn ènìyàn kó tó rí pé kí ni ó jẹ́ ohun tó fẹ́ jẹ́ àbí ó dá ohun tó bá fẹ́ dá ìjọba pé Ọlọ́run fúnra ara rẹ̀ òun ni ó jẹ́ olùpèsè olùbùkún olùgbéniró àti olùgbéga fún ọ ní gbogbo ọ̀nà nígbà tí ọba nídìí kankan Ọlọ́run ni ọmọ jíjẹ rẹ̀ lọ́wọ́ fún ọ bóyá àwọn kan yóò sì mọ tẹ̀ ọ́ lọ́wọ́ òyìn ọ̀kan Ọlọ́run ló ṣe kíni lọ mọ bóyá ó sì jẹ́ èyí tó fi jẹ́ pé kíni kò sí tó dàbí pé kíni kò fi gbẹ́kẹ̀lé àti ìrètí rẹ̀ sílẹ̀ pátápátá pẹ̀lú ìfẹ́ àìní ẹ̀tàn nínú. so ìbùkún ni fún ẹni tó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn nítorí pé kíni yàtọ̀ sí wípé kíni Ọlọ́run yóò mọ pèsè fún kó ló pẹ́ lọ́tọ̀ mọ pèsè fún òun gángan fúnra rẹ̀ ayé pé ó ní nínú sí ìfẹ́ Ọlọ́run ó ń ṣe gbogbo nínú ìfẹ́ Ọlọ́run nígbà tó ń ṣe gbogbo nínú ìfẹ́ Ọlọ́run òun wà ní àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn nínú ìfẹ́ àti òtítọ́ àti òdodo èyí tí Jésù ṣe láàrin láti mú ìfẹ́ kó sọ̀pọ̀ láàrin àwọn ará Samaria àti àwọn Júù ìtọ́ pé èyí ni iṣẹ́ tí Jésù ṣe láàrin yẹn wípé àwọn ará Samaria àtàwọn Júù wọn kò ṣe kíni wọn kò bára wọn ṣe ṣùgbọ́n Jésù ó wà láàrin yẹn láti fòpin sí gbogbo ìbáṣepọ̀ tí kò sí láàrin àwọn ará Samaria àtàwọn Júù láti jẹ́ kó di mọ̀ wípé kíni o ọ̀kan náà ni gbogbo ènìyàn sọ ẹnìkan ò ṣe kíni o ẹnìkan ò ju ẹnìkan lọ kò sí àtọ̀ kankan nínú wọn ohun tí ọkàn ṣe pàtàkì ni pé kíni kí kálukú wa ká ṣe kiri ká mọ̀ ṣun gbogbo dídú ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run ọ̀kan náà ni wa. so láti jẹ́ ẹni tí ó jẹ́ lábùkún fún nípa gbígbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run alààyè pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn ọgbọ́dọ̀ rí pé kiri ìwọ náà gbé ìgbé ayé àti ìgbé iṣẹ́ tí Jésù gbé ọgbọ́dọ̀ mọ̀ ṣun gbogbo ẹbí Jésù ṣe láti mọ̀ mú kí ìfẹ́ kọ́mọ wà pẹ̀lú gbogbo ènìyàn kí gbogbo kọ́mọ jí ṣe nípa ìfẹ́ èyí ni ó mú kí ẹni tó fi Olúwa Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé rẹ̀ pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn kó dẹ̀ lábùkún fún so láì sí ìrànlọ́wọ́ onígbìmọ̀ nínú. tí ọba fi Olúwa Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé wà jẹ́ alábùkún fún ọ̀rí pé kí ni àwọn tí wọ́n ń wojú pé ó fẹ́ lọ bá láti lọ ṣe lórí àbí táwọn tó lọ bá tó bèrè lọ́wọ́ wọn kó ló pé àwọn tó pé àwọn kò jẹ àwọn òdìdí àbí àwọn òdì sọ́dọ̀ rẹ̀ gbogbo tó lọ torí ẹ̀rí wọn yẹn ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àmọye níkàáwọ́ rẹ̀ tẹ̀gbọ́n gbà táwọn bá dé títí wọn yẹn kò ní ṣe kíni o kò ní fi gbogbo ara wúlò mọ́ ọkàn lè wà wípé sọ kọkàn gbà láti mọ fi ṣàfikún èyí tí o ti ní ni. sọ o ti ní ìbùkún rẹ nínú ayé rẹ tó wà pẹ̀lú rẹ tó ń bá wọn wọlé tó ń bọ́ jáde tó ń bọ́ sùn tó ń bọ́ jí ṣùgbọ́n láì jẹ́ wípé kí ni ọba kò nínú ìfẹ́ àìṣẹ̀tàn ìfẹ́ èyí tó bá kò nínú ìfẹ́ ìtàn tó gbé nínú ìfẹ́ àìṣẹ̀tàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ àti ìrètí rẹ̀ nínú Olúwa Ọlọ́run alààyè nígbàgbọ́ lọ́jọ́ gbogbo á rí pé kí ni bẹ́ẹ̀ ni pé ìbùkún yẹn kò sí níkàáwọ́ rẹ̀ ni yóò rí. sọ èmi táwọn ọmọ èyí tí pé ń sọ̀rọ̀ wọ̀nyí pé sọ iṣẹ́ nìkan gbójú fún tó ti pé ṣe kí ni ọjọ́ dáhùn Jésù Kristi ó ní oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. oúnjẹ tí ń pè ní wípé kí ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán òun àti láti parí iṣẹ́ tó gbélé òun lọ́wọ́. èmi àti ẹ lónìí ìjẹ́ inú dídùn ni fún ọ láti ṣe ìfẹ́ Ọlọ́run. ìjẹ́ ìwúrí ni fún ọ láti gbé nínú ìfẹ́ Ọlọ́run láti máa pa òfin àṣẹ àti ìlànà Ọlọ́run mọ́ láti máa rìn nínú ìlànà àti òfin àti àṣẹ rẹ̀ tó bá jẹ́ inú dídùn ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. ṣùgbọ́n tí ẹ bá ṣe pé inú dídùn ni fún ọ láti ṣe ẹ pé jẹ́ kí iyè rẹ kó ṣí láti ṣàtúnṣe ọ̀nà rẹ láti rí wípé kí ni àti ṣe ìfẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ dídùn fún ọ nítorí pé òun ní ìbùkún àkọ́kọ́
òun ni oúnjẹ àkọ́kọ́ tó ṣe iyebíye jùlọ èyí tí ń ṣílẹ̀kùn fún àwọn oúnjẹ yòókù láti wọlé. nígbà tó bá jẹ́ni tí ó ní inú dídùn àti ayọ̀ láti mọ ṣe ìfẹ́ Ọlọ́run alààyè, láti mọ pa òfin Ọlọ́run mọ́, láti mọ rìn nínú ìfẹ́ rẹ̀, àyè láti mọ kà nínú ọ̀rọ̀, láti mọ sànú ọ̀rọ̀ rẹ̀, láti mọ mú ọ̀rọ̀ rẹ̀, láti mọ fi mú ayé àwọn mìíràn náà so èso rere, àbí mú ayé mìíràn náà kún fún mọ́lẹ̀, láti mọ fi ra àwọn mìíràn lọ láti kó olókùn wá sínú mọ́lẹ̀, àbí láti mọ fi ra àwọn mìíràn láti bọ́ lọ́gbó ṣíṣe ìdè àti àhámọ́ àti gbòǹ gbogbo. A rí i pé kí ni ìgbà yìí ló tó jẹ́ ní oṣù kìíní tó jalábùkún fún lótìtọ́ àti lódodo látọ̀dọ̀ wa. ìgbà yìí ni ìbùkún oúnjẹ tó ti wà nínú rẹ ni yóò bẹ̀rẹ̀ sí jẹun lọ́pọ̀lọpọ̀. ìjọ pé kí ni ànító àṣẹ́kù yóò mọ̀ ní nígbà gbogbo. àwọn yóò àmọ́ rí ọwọ́ àmọ́ bèrè pé sọ ta ló ràn lọ́wọ́, bó ló ṣe rìn, ibo ló gbé gbà. gẹ́gẹ́ bí àwọn ọmọ ìsìn bí Jésù Kristi bẹ́ẹ̀ ṣe ń bèrè lọ́wọ́ ara wọn pé sọ ta ló gbóúnjẹ wá fún un tó jẹ́ pé kí ni oúnjẹ tá a gbé wá tó ń gangan ra wa ta ló ra wa tó sọ pé sọ kò nídìí mọ́. ìyẹn ni pé kò lè rí ọ, kò lè sọ, kò láti mọ sí kíni, láti mọ ní ìtẹ̀síwájú rere. ìgbà gbogbo lókun àtagbọ́n ọmọ wà fún ọ nítorí pé kíni ìbùkún àti ọ̀run wa ni. ìyẹn fún gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ tó fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn nípa nínú dídùn láti mọ ṣe ìfẹ́ Ọlọ́run, láti mọ pa òfin rẹ̀ mọ́, láti mọ tẹ̀lé ìlànà rẹ̀, láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ó bá ṣe wù Ọlọ́run tí èsì gẹ́gẹ́ bí ó bá ṣe wù. àní tó ń ṣe gbogbo fún ògo àti ìlógo náà kì í ṣe fún ògo tara rẹ̀ pẹ̀lú gbogbo ènìyàn láì ṣe ìyàtọ̀ láàrin àwọn ènìyàn síra wọn. so ìbùkún ni fún ọ. ìbùkún yẹn kì í ṣe kí wọ́n kọ́ sẹ̀ wá níbi kan, inú rẹ̀ ló wà, inú ayé rẹ̀ ló wà. àwọn ìgbésẹ̀ ló nídìí láti gbé tí ó fi máa jẹyọ. ìgbésẹ̀ ni mo nídìí láti gbé tí ó fi máa jẹyọ. ara àwọn ìgbésẹ̀ náà ní eléyìí ètí Jésù gbé yìí tó fi ń kọ́ wa wípé kíni ká jẹ́ni tó ṣe kíni tó ṣe gbogbo nínú ìfẹ́. ohun tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ni ká rí pé àmójútó kó jẹ́ ìdùnnú àti ayọ̀ fún wa. kó má jẹ́ pé pẹ̀lú ìkanra pẹ̀lú agídí là ń ṣe kíni là fi ṣe. tábà tún wá ṣe náà ká mọ̀ ṣe láti gbé pé kó mú ayé àwọn mìíràn náà di ayé tó lè fi ògo àti ìyìn fún Ọlọ́run alààyè. a rí pé nígbà tá a bá ń ṣe lè kò sí tàbí ṣùgbọ́n ilẹ̀kùn oore ayọ̀gbéra gbogbo yóò mọ̀ sí fẹ́ni kankan wa. àwọn yóò àmọ́ bèrè wípé báwo ló ṣe ṣe, ọ̀nà wo ló gbé gbà. àwọn tí wọ́n ti ń retí wípé ọ̀n bọ̀ wá bá wọn tó fẹnu gbolẹ̀ láti mọ̀ bèrè omi mímu lọ́wọ́ wọn àti jíjẹ, wọn ò rí ọ ẹ̀nà ọ̀yá wọn ò wò wípé ibo ló gbé gbà. ọwọ́ àgbẹ̀ ibẹ̀ ló ti gbé di àpáta òkúta táwọn ọmọlé kọ̀ sílẹ̀ tó di pàtàkì gúnlé. èyí ni ó mú kó tún jálágbára sí ní ọ̀tún àti wá lọ láti mọ bí àwọn ògo tuntun tó ga tó tayọ jùlọ lóòrèlóòrè ní gbogbo ọjọ́ ayé rẹ̀. so fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, jẹ́ ẹni tó ṣe kíni tó nílò dídùn láti mọ ṣe ìfẹ́ Ọlọ́run alààyè, láti mọ pa òfin Ọlọ́run àìmọ́, láti mọ ní dídùn nínú rírìn nínú òfin àti àṣẹ Ọlọ́run alààyè. jẹ́ kí ìṣiṣe ìfẹ́ Ọlọ́run alààyè kó jẹ́ oúnjẹ tó ṣe iyebíye tó dára jùlọ tó fẹ́ràn sí tó sì ní dídùn. lẹ́yìn rẹ̀ jẹ́ ẹni tó ṣe kíni tó ń jà kàkà tó ń jà tó sì ń làkàkà tó ń sa gbogbo pàtàkì rẹ̀ láti lè ní àṣírí ayọ̀ lórí ẹ̀bùn tọ́lọ́ fi fún ọ, láti lè lò lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá tọ́ sí àtẹni tí ọba yẹ fún. a rí pé nígbà tá à ń ṣe lè Ọlọ́run nínú àánú àtagbára rẹ̀ ó tún ṣílẹ̀kùn kó fẹ́ni kọ̀ọ̀kan wájà tó wá lọ. bẹ́ẹ̀ ni ó tún fi okun àtagbára fẹ́ni kọ̀ọ̀kan wájà tó wá lọ láti lè mọ bí àwọn ògo tó ga tó tayọ jùlọ lọ́pọ̀lọpọ̀ ní ọ̀tún ní ojoojúmọ́ nínú gbogbo ní agbọn gbogbo níbi gbogbo àti nínú gbogbo ìgbésẹ̀ gbogbo. fi Olúwa Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú dídùn pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn láti mọ ṣe ìfẹ́ rẹ̀, láti mọ pa òfin rẹ̀ mọ́, láti mọ rìn àná rẹ̀, láti mọ sọ ohun gbogbo tí ń ṣe ìfẹ́ rẹ̀. pàápàá jùlọ kí ni àwọn nǹkan tó gbé lọ́wọ́ kí n tó gbé lọ́wọ́ láti lè mọ ṣe wọn àti láti mọ gbìyànjú láti mọ sàbúrò àtàgbà láti lè ṣàṣeyọrí tó ga tó lógo jùlọ ayé wọn ní orúkọ Jésù. okun agbára ẹ̀mọ́ ìmísọ́gbọ́n tá a nílò láti lè mú kéyìí kọjá sórùn fẹ́mi àti láti lè ṣeṣe láti lè ṣàṣeyọrí ayọ̀ nípa ohun tọ́lọ̀ gbélé nìkankan ìtógó sì mọ jẹ́ tirẹ̀ láti mọ kún fẹ́rẹ̀ lójoojúmọ́ ọlọ́gbọ̀wọ́ ẹnìkankan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé fún ẹ̀kọ́ rẹ bí èyí tó tún fi bọ́ mi tó tún fi kọ́ mi, èyí tó tún wá sọ bí dálágbára nínú rẹ láti mọ nínú dídùn àti ayọ̀, láti mọ gbé nínú ìfẹ́ rẹ, láti mọ ṣe ìfẹ́ rẹ àti láti mọ ní ìtara
láti mọ ṣe ìfẹ́ rẹ àti láti mọ ṣe gbogbo nínú ìlànà àti tọ́ni bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù. O ṣé Ọlọ́run ayé rẹ bàbá gba ọpẹ́ àti èmi, o ṣé ológo jùlọ gba ọpẹ́ àti èmi, ìgbà tó kò ṣe èyí fún ẹ̀kọ́ rẹ ibi tó fi bọ́ mi tó fi kọ́ mi dé àkókò yóò ní bàbá gba ọpẹ́ Olúwa gba yìí nítorí pé kiri àdí ẹ̀kọ́ rẹ ibi tó fi bọ́ mi dé o tún sọ mi dé àgbà ní ọ̀tún nínú rẹ àti ó tún mú mi pọ̀ sínú ọgbọ́n nínú rẹ o tún síbi ní ọ̀tún nínú rẹ àyè láti àgbà ní ọjà tí wọn lọ láti mọ ṣe ìfẹ́ rẹ láti mọ ní dúdú láti mọ pa òfin rẹ mọ́ àyè láti mọ ní dúdú sí ìfẹ́ rẹ àyè láti mọ ní inú kan àti èrò kan àti ìfẹ́ tó ga tó lè pẹ́ tó lè ọjọ́ lẹ́tẹ̀ ni àyè láti mọ fi pa òfin rẹ mọ́ láti mọ fi ìlú nànà rẹ láti mọ ṣe gbogbo nínú nànà rẹ àdínú tó ní kọ́ni rẹ pẹ̀lú ìfẹ́ tó ga tó yẹ Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti èmi ológojọ ṣe gba ọpẹ́ àti èmi atóbi ó ṣe gba ọpẹ́ àti èmi ẹ̀bẹ́ àwòrán gba ọpẹ́ àti èmi ògo yìí forúkọ ìtẹ́lẹ̀ mọ̀ yìí máa gbórúkọ rẹ ga. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ṣe Ọlọ́run alágbára gíga jùlọ fún ẹ̀kọ́ rẹ̀ ibi tí ó tún fi bọ́ mi tó tún fi tọ́ mi láti síbi níyì wípé kí ni oúnjẹ ọ̀run ìyẹn nípa ìsínínífẹ̀ẹ́ sí àṣẹ rẹ nínífẹ̀ẹ́ sí ojúṣe tí wọ́n gbé lé mi lọ́wọ́ láti lè ṣàṣeyọrí ni ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ èyí tí wọ́n sì fi rọ̀ mí lọ́rùn láti lè mọ ní àṣeyọrí tó ga tó lógo jùlọ nínú gbogbo ṣíṣe iṣẹ́ tí wọ́n gbé lé mi lọ́wọ́ bàbá gba ọpẹ́ àti èmi ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi ayé rẹ yìí bàbá gba ọpẹ́ Olúwa gba yìí mi ògo ní forúkọ yà gba ọpẹ́ Olúwa gba yìí mi mo dá gbogbo ògbó padà sọ́dọ̀ rẹ èyí fún ẹ̀kọ́ rẹ ibi èyí tó fi bọ́ mi tó fi kọ́ mi tó fi ṣe mi níyè àyè láti lè ní ìtara tó ga jù láti lè ní okun àtàgbẹ̀tọ̀ láti lè ní àwọn tó ga jù lọ àyè láti mọ ṣe ìfẹ́ rẹ pẹ̀lú agbára pẹ̀lú dúdú àyè láti mọ pọ̀ ní ìfẹ́ rẹ gbogbo láti mọ nítorí aṣọ gbogbo ti ṣe ìfẹ́ rẹ àyè láti mọ ṣe wọn láti mọ mú tó wọn èyí tí wọ́n gbélé mi lọ ògo ní forúkọ bàbá mímọ́ jùlọ wọn mọ̀ sọ wípé o ṣe o fún títí bàtà agbẹ́rún ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ ibi èyí tó tún fi síbi ètò sọ bí àgbà nínú rẹ ìjẹ́ pé bòsí tó pọ̀ àgbà àyè láti mọ ní àdúdùn àyè láti mọ nífẹ̀ẹ́ sí àti mọ pa òfin rẹ mọ́ àti mọ ṣe gẹ́gẹ́ bí àṣẹ rẹ àyè láti mọ pọ̀ ní ògo àti ní bùkún àgbà nínú fi ṣe ìfẹ́ rẹ nípa ṣe pa òfin rẹ mọ́ nípa nínú àná rẹ èyí tó ògo sì jẹ́ tó ti mọ jẹ́ tẹ̀lé bá ògo ní forúkọ bá gba ọpẹ́ Olúwa gba yìí mi gba ọpẹ́ Olúwa gba yìí mi èmi yìn Ọlọ́run àwọn Ọlọ́run gbogbo ògo yìí ní forúkọ ìtẹ́ ìbí mọ̀ ní gbogbo ní orúkọ ti Jésù agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù rẹ̀ sílẹ̀ mẹ́ta mo yìn Ọlọ́run ayérayé fún ẹ̀kọ́ rẹ̀ ibi èyí tí ó tún fún mi náà fún láti lè gbọ́ èyí tí mo ti pàṣẹ tó ń dalagbà ní ọ̀tún àti wá lọ nípa níní ìfẹ́ tó ga tó jùlọ láti mọ ṣe ìfẹ́ rẹ̀ àti nídùú tó ga jùlọ láti mọ pa òfin àti àṣẹ rẹ̀ mọ́ láti mọ dalábùkún fún ní gbogbo ọ̀nà bàbá gba ọpẹ́ àti èmi ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi ó ṣe Ọlọ́run ayérayé èyí fún ẹ̀kọ́ rẹ̀ ibi tí wọ́n tó fi bọ́ mi tó fi kọ́ mi èyí tó aṣọ mi dára gba ní ọ̀tún nínú rẹ̀ jẹ́ pé ayọ̀ àti dúdú tó ga jùlọ àyè ó kan ayé mi àyè láti mọ ṣe ìfẹ́ rẹ̀ àyè láti mọ dídúró sí òfin rẹ̀ àyè láti mọ pa àṣẹ àti ìlànà rẹ̀ mọ́ṣẹ́ àyè láti mọ gẹ́gẹ́ nínú ìfẹ́ rẹ̀ ìjẹ́ pé ní gbogbo ọ̀nà àyè bòjẹ́ tó dára bòkù fún nípa agbára àtàṣẹ bòjẹ́ tó pọ̀ ní bòkù nípa agbára àṣẹ rẹ̀ àyè bòjẹ́ tó ta tó ṣeré nípa agbára àṣẹ ìjẹ́ pé àyè kò tún mọ ìyà àtúnṣe àṣẹ kan mọ́ ògo ní forúkọ rẹ̀ ìṣe ní forúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ èyí fún àtúbẹ̀ bá gba ọpẹ́ Olúwa gbà yìí Olúwa gba ọpẹ́ Olúwa gbà títí dé bọ̀yẹ̀ ní mọ̀ gbòòrò ògo yìí ní forúkọ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé fún títóbi àtàgbára nínú ayé mi pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ tó fi bọ́ mi èyí tó jẹ́ pé kí ni mo di alábùkún fún lọ́pọ̀lọpọ̀ ìjẹ́ pé nínú ògo tó ga jùlọ àti mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí gbìlẹ̀ ẹjọ́ àti wọn lọ àwọn ní oore gbogbo pẹ̀lú ògo tó ga pẹ̀lú ayọ̀ tó ga jọ ó bẹ̀rẹ̀ sí dìrọ̀ fún láti mọ gbé ṣe àì láti mọ tẹ̀mí lọ ìran gbogbo ó bẹ̀rẹ̀ sí wá ṣe pẹ̀lú ògo àti tó ga jọ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayé rẹ bàbá gbogbo ògo àti mọ̀dápàṣẹ gba ọpẹ́ àti èmi gbogbo ìyìn ògo láti mọ̀dápàṣẹ gba ọpẹ́ àti èmi èyí fún ti dára rẹ síbi ní gbogbo ọ̀nà èyí fún ti sóbìrì ẹnu ayé mi ní gbogbo ọ̀nà ògo ìyìn láti pẹ́ ní forúkọ rẹ ìyìn ògo láti pẹ́ ní forúkọ rẹ bí mọ́ jọ tó pé ti gbogbo agbá tó fi àdí nípa ìfẹ́ rẹ tọ́ka jọ pẹ̀lú ọkùnrin bíi tó fi pọ̀ bí tí mo pọ̀ máa ní ọgbọ́n ìgbà àti àmì sí rẹ àyè láti bọ́ nífẹ̀ẹ́ sí ìfẹ́ àti 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 mọ́pọ̀ fẹ́ àti àti rẹ mọ́nà bó jẹ́ tó ń gbòòrò àyè tó gbilẹ̀ tó ń ga tó tayọ nínú ògo lójoojúmọ́ àti wà lọ àyè mo tó bẹ̀ pọ̀ sí dágbọ́n sí àyè ni wọ́n bẹ̀rẹ̀ sí gbilẹ̀
mo tún bẹ̀rẹ̀ sí tayọ ní ògo lójoojúmọ́ àní mo tún pọ̀ ní ògo bẹ́ẹ̀ ni gbogbo rẹ pátá pẹ̀lú ògo tó bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe àṣẹ tó lógo tó àní bẹ̀rẹ̀ sí ṣe ní gbogbo ọ̀nà àní ògo tó wà àní mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò àní ògo tó mo bẹ̀rẹ̀ sí ní tayọ ní ògo tó mo bẹ̀rẹ̀ sí ṣeré ní ògo tó àní mo bẹ̀rẹ̀ sí lẹ́kẹ̀sà àní àṣẹ tó ga tó lógo tó bẹ̀rẹ̀ sí ṣe nígbà gbogbo ní gbogbo ọ̀nà nípa agbára àṣẹ rẹ ògo ní fún orúkọ rẹ bàbá mẹ̀mí mímọ́ olúwa àìnípa ẹ̀kọ́ rẹ bí epo tó fi kọ́ mi rẹ àní ohun tó gbogbo pọ̀ sí ní agbára tó kún rẹ àní ibi tó ní ayọ̀ tuntun láti mọ ṣe ń fẹ́ nígbà tó wà lọ ìjẹ́ pé gbogbo ojúṣe rẹ kò gólẹ̀ pé ó tún wá ṣe ń tàbí lọ àní gbogbo ọ̀nà ògo tó wà láfún tàbí lọ nínú ògo tó àní mo bẹ̀ sí ní tayọ àní ògo tó mo bẹ̀ sí ní gbẹ nínú ògo tó mo bẹ̀ sí rere ayé mi kún fún ìyanu tí kún fún ìgbéga tó lógo ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ìmọ̀ àjùlọ ẹlẹ́rù àgbà ọpẹ́ àgbà yìí mi olúwa àgbà ọpẹ́ olúwa àgbà yìí mi ní gbogbo ọ̀nà mo gbórúkọ àmọ́ ìyàn lógo ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi àánú mo béèrè fún Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ ní gbogbo tí ìṣe orúkọ Jésù mi á sọ mi di mímọ́ ní gbogbo tí ìṣàṣìlẹ̀ mi á sọ mi di mímọ́ nínú fẹ́rẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò dúdú bàbá ní orúkọ Jésù ṣàánú fún mi bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ pátá dùnú rẹ̀ fún ògo ìyìnbó bàbá sọ mi di mímọ́ ọ̀yà pàjọ́ ọmọ kò ti ṣe àìṣẹ́ wọn bàbá gbogbo ọba dárí ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì á sọ mi di mímọ́ dárí ẹ̀ṣẹ̀ mi jì á sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì á sọ mi di mímọ́ nítorí ògo àti nígbà bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ tí gbogbo agbá tó fi jọ náà ògo àkótó àjẹ́ ìbò jẹ́jẹ́ ìyókò kótó àjẹ́ ìbò jẹ́jẹ́ láì ní orúkọ Jésù bá dárí jì mí sọ mi di mímọ́ dárí jì mí sọ mi mọ́ ògo ní fọkàn gbọ́ òṣìṣẹ́ ìjọba mi mọ́ pé mo yà núgbà agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run alágbára jùlọ ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún wa ṣe fún mi ní gbogbo ọ̀nà ní gbogbo ọjọ́ ayé mi kí mo jẹ́rìí bí ọkàn rẹ gẹ́gẹ́ bí Dáfídì ṣe jẹ́rìí bí ọkàn rẹ ní gbogbo ọjọ́ ayé mi àní kí mo jẹ́ ohun ìdùnnú ohun àmúyẹ̀gàn wà kóṣèré fún Ọlọ́run alààyè gbogbo tí ń ṣe àwọn kórajọpọ̀ ibi búburú àwọn èso àtàwọn àkọsílẹ̀ ibi nípa tèmi ni bóyá kí wọ́n di pé parẹ́ àti agbára àtijọba àti pẹ́pẹ́ wọn àti ọ̀sán gbogbo pátá àti kí wọ́n di pé parẹ́ kí wọ́n di ohun tí kò sí dípa ìrìbọmi ìwẹ̀ mọ́ òtòrí náà yẹ Jésù Kristi ni sátánà tàbí kiri àti gbogbo agbóròkun ìjọba òkun agbègbè àti ìgbèkùn tó ju ìgbèkùn lọ ju tàbí wọn yá kí wọ́n tó ń wọ bẹ́ẹ̀ lọ kí wọ́n tó ń fún pàṣẹ ìgbèkùn yẹn àkótó tó ń fún wọn pa bó ti fún wọn pa lọ kí wọ́n má ṣe rojú ráàyè àní láti lè rántí màbí òun kò sì tèmi débi kí wọ́n sọ pé àwọn olè gbé gbèsè ibìkan nípa tèmi láì àti láláì ìrìbọmi ìwẹ̀ mọ́tò lórí inú ẹ̀jẹ̀ Jésù Kristi ti ṣe jẹ́ bímọ ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni Ọlọ́run túbọ̀ ṣe fún mi nínú túbọ̀ ṣe ìrìbọmi fún mi nínú ẹ̀ta tí wọ́n ti pa wá tájà tí wọ́n lọ ní gbogbo ọ̀nà gbogbo kóhun tí ó lè wà nínú ayé mi èyí tí kò fògo àti fọlọ tí wọ́n lọ́hùn kò ní fẹ́ tí kèsì dúdú sí wọ́n lọ́hùn aláṣẹ Olúwa àìkó di fatiwo kó nínú ayé mi láì kò síbi kankan àìkó di fífọ́ dàrú kó nínú ayé mi láì kò síbi kankan àìkó sì jòrò tó pátá ayé mi kó sì ẹ̀mí fún ògo àti ní ògo rẹ ó kéré jùlọ àti gbogbo tí ń ṣe bíbélì àdáni kò tó gbọdọ̀ láì nínú ayé mi mọ́ ọkọ̀ ìwò dáfọ́ náà ti padà sínú ayé mi mọ́ fáwọn tó gbogbo kó nínú ayé mi fún dáhùn kó nínú ayé mi gbọ́n kó sì jòrò tó pátá ayé mi kó sì ẹ̀mí fún ògo àti ní ògo rẹ kì í jẹ́ ìmọ́lẹ̀ tó lágbára tó gbòòrò tó mọ́lẹ̀ sí ní ọ̀tún lójoojúmọ́ ní rere kí n jẹ́ iyọ̀ ìtọ́jú tí kò lè dòbí tí kò lè bàjẹ́ láláì àyè tó sì lágbára tó sì pọ̀ tó sì gbòòrò sí lójoojúmọ́ tẹ́nikẹ́ni ò lè bàjẹ́ àbí sọ́dọ̀kú àbí sọ́gbé pamọ́ àfọ́gò àti nógò rẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti ìdílé ẹbí ará àdúgbò orílẹ̀-èdè nígun mẹ́rin àbí tẹ̀sẹ̀ mi àti tẹ̀sẹ̀ mi ló tẹ̀ ìtògò sì mọ̀ tẹ̀sẹ̀ bó iṣẹ́ tirẹ̀ lọ nípa ìrìbọmi ìwẹ̀ nímọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni Ọlọ́run ìdáláre rẹ jẹ́ kí tó mọ̀ rí gbà bó ṣe rí gbà lọ bá tó mọ̀ dá mi láre jẹ́ kí tó mọ̀ dé ìdáláre kí tó mọ̀ ìdáláre gbà ní gbogbo ọ̀nà níwájú ẹnikẹ́ni àti ní gbogbo tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni àní kí ìjọba orúkọ mọ̀ sí bọ́ sọ̀mọ́ kí mọ̀ sí jẹ́ ìtàrí ní ìkẹyìn kí mọ̀ sí jẹ́ àpèrò sọ́kọ̀ tí kì bá ọkọ̀ lọ àbí kí mọ̀ sí jẹ́ sábọ̀ tó ju ojú náà fún èèyàn ṣùgbọ́n tó gangan ìmọ̀ jẹ̀rà síbi tí a bá gbèsè láti mọ̀ ju ojú náà fún àwọn ènìyàn nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ tó rí dúró inú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ayérayé bàbá ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi ẹ̀yà túbọ̀ bọ̀ ní jẹ́ túbọ̀ bọ̀ rí àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú àtọ̀nà àti tèèyàn gbogbo ẹ̀yà kí túmọ̀ nígbà tàti wá lọ láti mọ tayọ láti mọ lékè láti mọ ṣeré ní ògùn ní ọ̀tún lójoojúmọ́ ní gbogbo ọ̀nà àyè ọ̀tún àìjẹ́ kí mọ yọ pẹ̀lú ògùn tuntun pẹ̀lú ògùn yàtọ̀ àti ṣẹ́ẹ̀bì àti ilẹ̀ tó ń tó pé ojoojúmọ́ nípa ìtàlágbára ní ọjọ́ fi yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú ògùn tuntun lójoojúmọ́ ẹ̀rí àmì kó tó wá pò kó tó wá tayọ kó tó wá lóògùn tàti wá lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ayérayé bàbá, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún. Ìrìbọmi àti ìwẹ̀ mímọ́ tó ga tó lógo jù ọjọ́ tàbí àwọn ṣe fún ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ní gbogbo rẹ̀ ṣe ìrìbọmi àti ìwẹ̀ mímọ́ tó fún dọ́gà tó lógo jù ọ̀sẹ̀ fún ní gbogbo agbára tó fi jọ ní orúkọ Jésù Kristi. Àìní gbogbo rẹ̀ ní gbogbo ojú ayé mi ọ̀yà kí bẹ́jọ́ òun dùnú wà mú yẹn gan àwòkọ́ṣe rẹ̀ àìní bí ọkọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àfi ti jẹ́ bí ọkọ̀ rẹ̀ àìní fún ògùn àti ológo ní gbogbo ojú ayé mi ní orúkọ ti Jésù Kristi. Ìwẹ̀ mímọ́ tó dúró nínú ẹ̀jẹ̀ Jésù Kristi wá ṣe wọ́n bá dájú àti wọ́n á lọ ní gbogbo ọ̀nà àìní gbogbo ṣíṣe àkọsílẹ̀ bí àti àkórajọpọ̀ ibi tá ní bọ́ kó yọ nípa tí láti mọ̀ fi fèsì kò láti mọ̀ fi ṣe ìdíwọ́ àbíjẹ fún mi ọ̀yà àrígbà tí ẹni tí bẹ lọ́wọ́ àti níta bẹ lọ́wọ́ àti gbogbo agbá àti pẹ́pẹ́ àtúnṣe gbogbo wọn bá ọ̀yà kí wọ́n jọ ojú kò ṣì mọ́ láyé àìkí wọ́n jọ pé palẹ̀ mọ́ kó láyé àìkí wọ́n jọ ojú kò ṣì mọ́ láyé ní orúkọ ti Jésù Kristi. Ìrìbọmi ìwẹ̀ nígbà tó rí rẹ̀ jẹ́ wá ṣe wọ́n bá dájú àti wọ́n lọ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá tó fi jọ́ lọ́rùn ni ayérayé baba Sátánì àtàrí kérékèrè àti gbogbo ìjọba àtàgbòkun àti gbogbo agbára gbogbo wọ́n ọ̀yẹ́ yìí kò wù kó jọ àìjú àti wọn lọ àìkí wọ́n tún wọnú ọ̀gbun ìsàlẹ̀ àhámọ́ wọn lọ ìgbèkùn wọn lọ kó bá dájú àti wọn lọ ìtọ́tújú àti wọn lọ ìtọ́pẹ́ àti pékeré àìwọ́ kò tẹ náfààní àti lè rántí màbí rántí ohun kó ṣe tèmi lẹ́kùn wọ́n sọ pé àwọn olè gbégbèsẹ́ kí gbèsẹ́ ibi kankan mọ́ ní orúkọ ti Jésù Kristi. Ìrìbọmi ìwẹ̀ nípa òun dúró ní Jésù aṣọ pápá àti agbára tó fi jọ́ lọ́rùn ayéra ìbọ̀bọ̀ ẹ̀mí mímọ́ ní gbogbo ọ̀nà láì sí mẹ́sà àdìbọn wádìí àmì kò sì mọ rídà ayé mi sẹ́ àdìbọn wádìí àmì kò sì mọ rídà ayé mi sẹ́ kí ni àwọn kan tó lè wà nínú ayé mi kí ni àwọn kan tí kò tọ́ tí kò yẹ tó wà nínú ayé mi tí kò wà nínú ayé mi ni ọ̀yà gbogbo ojúṣe àdára tó wà nínú ayé mi tí kì í ṣe ìfẹ́ wọn tí kò fògo fọ́ tí kò bọ́lá fún wọn lọ́yẹ̀ ọ̀yà kó di fatubutu kó lu ayé mi àìkó sì jo torí ọba tá kó di fatubutu kó lu ayé mi àìkó di fọ́dà ní kó lu ayé mi fọ́dà àìkó sì di joru torí pátá láì kú sí ọkọ̀ gbọ́dọ̀ náà fọ́dà ti pa ẹ̀sọ́ ayé mi kó di bí wọ́n pátá fún wàtí lóògùn rẹ̀ ní orúkọ Jésù Kristi náà sáré ṣe bàbá àìní orúkọ Jésù Kristi àìní gbogbo ojú ayé mi yàkẹ́ àmọ́ jẹ́ ìmọ́lẹ̀ ìtọ́lágbá tó ga tó tóbi tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ ètò ń tàn ẹ̀ tó sì ń gbòòrò tó sì mọ́lẹ̀ sínú ojoojúmọ́ pẹ̀lú agbá tó ga tẹ́lẹ̀ kò lè bàjẹ́ tẹ́lẹ̀ kò lè gbé pamọ́ tẹ́lẹ̀ kò lè fọ bò mọ́lẹ̀ ó àìní kí wá tún jẹ́ iyọ̀ àìní tó dáa tó lọ́gbàjọ tó dùn jùlọ tí kò nákàlẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lójúmọ́ tí kò sákàwé rẹ̀ àìláì àṣìláì gbogbo ọ̀nà àìní fún ògo àti ìdógò rẹ̀ àìní orúkọ ti Jésù nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹbí ìdílé ará ọ̀rẹ́ àdúgbò orílẹ̀-èdè ìgúnmẹ́rin àgbẹ̀rẹ̀ gbogbo pátá ètí ògo yóò sì mọ̀ jẹ́ tiwọn pátá ìjẹ́ pé ẹni tó lògùn yóò mọ̀ gbọ́dọ̀ àmì òye orí ọ̀pọ̀ òní àìsí ọ̀dọ̀ àìsí gbogbo orílẹ̀-èdè àgbẹ̀rẹ̀ pátá gbogbo tí gbogbo ìbá sátá yóò tó àmọ́ gbogbo ìṣòwò ní orúkọ ti Jésù Kristi. Ìrìbọmi ìwẹ̀ mọ́tò orílẹ̀ ìlú Jésù aṣípọ̀ àti ìwà tó fi jọ ní gbogbo ọ̀rọ̀ àìjọsìn wa tó mọ̀ dàmí láàrin àìjọsìn ẹ̀jẹ̀ kí mọ̀ ìdàláre gba ju gbogbo rẹ̀ ní àti wá ní orúkọ Jésù kí mọ̀ jẹ́ ìdàláre àìdíbi gbogbo níwájú ènìyàn gbogbo ní gbogbo tí wọ́n bá ṣe ní orúkọ ti Jésù Kristi àìní ìjọba orúkọ mọ̀ sí bọ́sọ̀ mi lọ́wọ́ àìkí mọ̀ sí jẹ́ ìtànù ní ìkẹyìn iṣẹ́ ní gbogbo ọ̀rọ̀ àìkí mọ̀ jẹ́ kí mọ̀ sí jẹ́ ìtànù iṣẹ́ àìkí mọ̀ sí jẹ́ agbèrò tí kì bọ́kọ̀ àbí sábò tó ń jò jọ́nà ṣùgbọ́n tí kò bọ́ tí kò tí òun tí kò lọ tí mọ̀ jẹ́ àṣìbí táwa fi ṣe bàbá àìní orúkọ Jésù nípa ìrìbọmi ìwẹ̀ ní mọ̀tò dúró nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní gbogbo orúkọ Jésù Kristi àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú ọ̀nà rere àti tẹ̀lé wa kí tó amọ̀ ìgbà tàṣíwá lọ ẹ̀jẹ̀ kí tó mọ̀ ìgbà tàṣíwá lọ ẹ̀yà kí tó mọ̀ ìgbà tàṣíwá lọ àìkí mọ̀ ìgbà tàṣíwá ní gbogbo ọ̀rọ̀ kí mọ̀ ìgbà tàṣíwá lọ àìyọ̀ bí kò tó àpò èrè bí kò tó àpò tàṣíwá lọ àìní ọ̀tún náà tó jó kí tó amọ̀ iyọ̀ tògótògó àìkẹ́ tó àpò ní èrè tó lógo tó ga jọ tàṣíwá lọ ṣẹ́ ní gbogbo ọ̀nà àìní orúkọ Jésù oore ọpẹ́ oore àìkó tó àmọ̀ pọ̀ sílẹ̀ lu tàṣíwá lọ ògo kó sì mọ̀ jẹ́ wọ́n bá dájú gbogbo jẹ́ tẹ̀lé lọ ìjìnlẹ̀ fún kọ́ ọ̀bọ̀ ìmọ̀ túbọ̀ ṣe ògo ní fọ́gbẹ́ bọ̀ ṣe gbọ́ tó tẹ̀síwá kan láti mọ̀ ṣe sí àṣíwájú àtiwájú sí. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ìdẹ́mi mímọ́ Ọlọ́run alààyè kúrò mi lódìdí ti gbogbo agbá tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn kò sì mọ jù lẹ́yìn mi láìsí mi láìsà rẹ̀ ní gbogbo ọ̀nà kí tún jẹ́ àgbà lóta kí tún pọ̀ sí náà tí wọ́n lọ nígbàgbọ́ lójó gbódúgbò ojú ayé mi ọ̀yà ní ọgbọ́n ní ìmọ̀ ní òye mi sì kí mo tayọ láti mọ kó fún ìfẹ́ tó ga nípa pípa òfin àti àṣẹ Ọlọ́run mọ́ nípa ṣíṣe gbogbo tí ń ṣe ìfẹ́ Ọlọ́run alààyè láti mọ mú kí ìdàgbàsókè tẹ̀síwájú kó tún mọ dé bá ìjẹ́rìí ọkàn àwọn ènìyàn wá sínú agbègbè àti àtúwà lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbá tí kò lè gbé tó yà kún ayé mi ní kò sì mọ́jọ́ láìsí mẹ́sà rẹ̀ kún ayé mi kò sì mọ́jọ́ lórúkọ Jésù Kristi àìlọ́pọ̀lọpọ̀ ní gbogbo agbá tó ka tó bẹ̀rẹ̀ gbé tí kò dé mọ́jọ́ kò yà kún ayé mi náà mímọ́ Ọlọ́run kò sì mọ́jọ́ láìsí mẹ́sà rẹ̀ yà kún ayé mi kò sì mọ́jọ́ láìsí mẹ́sà kí tó ajá wàjọ́ tó kí tó pọ̀ sí àbàjá kí tó jábàjá kí tó pọ̀ sí àbàjá ní gbogbo lórúkọ Jésù Kristi yà ayọ̀ látọ̀ka kó tó àkúnlẹ̀ mi àìkí tó pọ̀ ní ìfẹ́ tó ka jùlọ láti mọ dídùn àìsí ìfẹ́ Ọlọ́run láti mọ ṣèfẹ́ Ọlọ́run láti mọ pa òfin
lọ́mọ láti mọ nínú àná rẹ̀ láti mọ ṣàṣúrà ìlú gbogbo ìgbà iṣẹ́ tó gbélé lọ ní gbogbo àkọ́ àìtí mo nílò àdá ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi ìdẹ́mọ̀ ọkọ̀ ayé mi lódìdí ìdẹ́mọ̀ ọkọ̀ ayé mi lódìdí ìdẹ́mọ̀ ọkọ̀ ayé mi lódìdí àìkí mo pọ̀ ní agbá tí mo ti yàtọ̀ lọ àyà tí mo ṣe ìfẹ́ ọlọ́pàá àjọṣọ́ lọ àyà tí mo ṣe gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́pàá lọ àìkí mo dẹ́rẹ́ fún nípa agbára àti àṣẹ lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ìjọ àti wọn lọ ìdẹ́mọ̀ ọkọ̀ mi lóko tí mo jẹ́ ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi lódìdí ti gbogbo agbára tí kò ṣerú tí kò lẹ́gbẹ́ tí kò nákàwé tí kò ṣerú tí kò ṣe sọ nípa rẹ̀ tán mọ́ jò láìsí mẹ́sà rẹ̀ kí tó wá jágbá ìtàtúwá kí tó pọ̀ sí nágbà ìtàtúwá ní Ọlọ́run alààyè àdí ní gbogbo ọ̀nà ọ̀yá kí mọ̀ pọ̀ ní ìbùkún Ọlọ́run alààyè pẹ̀lú ayọ̀ tó ga jùlọ nípa ṣíṣe ìfẹ́ rẹ̀ nípa pípa òfin rẹ̀ mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run àti gbogbo agbára tí kò lè bẹ tí kò tí ó dákàwé tó kàwé kóònù mi ní kò sí mọ́jọ́ dídí àti kóònù mi kò sí mọ́jọ́ dídí kóònù mi kò sí mọ́jọ́ ní orúkọ Jésù Kristi ẹ̀yà kìtọ́ wá pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti ibi iṣẹ́ àtúkọ̀ ìjà tí wọ́n lọ àyè láti mo ṣe gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ lọ́rọ̀ nígbà gbogbo ojoojúmọ́ àyè láti mo ṣe gbogbo nínú ìfẹ́ àti dáná lọ́rọ̀ nígbà gbogbo ojoojúmọ́ àyè ní pòkó ẹ̀yà kìbẹ̀ sí ní pọ̀ kìbẹ̀ sí tọ́bẹ̀ ẹ̀yà kìbẹ̀ kò sí àti bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi àyè dé mi akóònù mi lódìdí ẹ̀yà kóònù mi lódìdí ẹ̀yà kóònù mi lódìdí àbọ̀jú lódìdí àti mẹ́sàn ní orúkọ Jésù àkóònù mi lódìdí mo jẹ́ láti máa ṣe ní orúkọ tí Jésù Kristi náà tẹ́lẹ̀ ṣe ọ̀yà ní gbogbo rẹ̀ kí tó pọ̀ ní àgbà ibi iṣẹ́ ọgbà tí màá tó yé àyè láti bó ní ìtajà tó àlọ́bó títà rẹ̀ nípa ṣíṣe ìfẹ́ Ọlọ́run alẹ́ àyè nípa ṣíṣe gbogbo nínú ìfẹ́ Ọlọ́run alẹ́ àyè tí a gbé kiri àyè ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àyè orúkọ Jésù Kristi àyè wọ́n sì bẹ̀tẹ̀ dìgbà àyè kó dúró gbó ti ṣe gbogbo ẹ̀họ́ wọn àti àhámọ́ gbó tí wọ́n wà àyè òmìnira nínú Jésù Kristi àyè dára nínú orúkọ Jésù Kristi àyè èmi kó tó akún fún gbó iṣẹ́ mi kó tó akún fún gbó ìtumọ̀ àmọ́ pọ̀ dípò àti gbólọ̀ ìjà tó wà lọ ní orúkọ Jésù ní ẹ̀mọ́ kó ní mi àjọ mọ́jọ́dé kó ní mi kó tó mọ́jọ́dé ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run àkún ayé mi lódìdí kọ́ọ̀nù mi lódìdí mọ́ ojú pọ̀ lágbára tí kò lákàwé tí kò lẹ́gbẹ́ tó ń lójú wọn ẹ̀yà ní gbogbo ọ̀nà kí tún pọ̀ kí tún tayọ kí tún jágbá náà lọ́jọ́ gbogbo jẹ́ àti inú Jésù ju tàti wá lọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ọ̀yá àyè nípa ìtara àti ìfẹ́ àṣetàn nínú ṣíṣe ìfẹ́ Ọlọ́run rẹ̀ nínú wíwá òfin Ọlọ́run rẹ̀ láti mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run rẹ̀ ilẹ̀kùn orí ayọ̀ ìgbéga gbogbo yá kó tó wá ṣíbò ṣe fún mi lọ ọ̀nà rẹ̀ àlàfẹ́ gbogbo kó tó wá là fún gbogbo ṣe là fún mi lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó lè gbé tó lè ojú ká ya kọ́nù mi kò sí mọ́jọ́ dídí àìní gbogbo rẹ̀ tún jágbá gbogbo jágbá lọ́rọ̀ wà láì tí gbogbo agbára tó lọ fi jọ́ lọ́rùn tí gbogbo agbára tí yọ wáyé kò tó wáyé káwé Jésù àti kó àtàjírí àti ẹ̀jẹ̀ Jésù Kristi rẹ̀ yóò orúkọ Jésù ní ẹ̀mọ́ kọ́ ayé mi rẹ̀ ya mọ́jọ́ dídí gbogbo ọ̀nà kí tó wá pọ̀ sí ọgbọ́n ìbò àti àmì ìṣẹ́lẹ̀ wọn pẹ̀lú tara tó ga jù àti mọ̀ ṣèfẹ́ lọ́wọ́ láì àyè pẹ̀lú tara láti mọ̀ pọ̀ òfin àti àṣẹlẹ̀ láti mọ̀ nínú rẹ̀ ní gbogbo orúkọ Jésù Kristi àti gbogbo tí ṣe ọ̀rẹ́ ayọ̀ afẹ́ ìgbéga gbogbo ya kó tó wá là fún pàtàkì àti wá lọ sí gbogbo lẹ̀kọ́ rẹ̀ lẹ̀kọ́ afẹ́ lẹ̀kọ́ gbogbo lẹ̀gbẹ́ akutu aṣígbàgbà àjàtúwà lọ nínú àtúwà àìtètò àbọ̀pọ̀ dípò káàtì gbé ọlọ́jà àtúwà lọ ìdẹ́mọ̀ kọ́ ayé mi lóde amọ̀jù lóde kọ́ ayé mi lóde amọ̀jù lóde kọ́ ayé mi lóde kò sí mọ̀jù lóde kọ́ ayé mi lóde kò sí mọ̀jù lóde nípa gbàtà àṣẹ tó fi rájú kò Jésù Kristi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná mi mímọ́ Ọlọ́run àlàyé iná mọ̀ ó kún ayé mi pátápátá ti gbogbo agbára tí kò lè gbé tí kò dúró tí kò nákàwé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì láti bí gbogbo wa mo bẹ̀rẹ̀ sí ní gba ire ayọ̀ láti bí gbogbo wa mo bẹ̀rẹ̀ sí ní gba ìgbéga ayọ̀ láti bí gbogbo wa mo bẹ̀rẹ̀ sí ní ṣàṣeyọrí pẹ̀lú ìtara mi nínú Ọlọ́run ayé nípa ṣíṣe ìfẹ́ rẹ̀ àti nípa ṣíṣe nínú òfin rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bíbí mọ Ọlọ́run rẹ̀ tí gbogbo agbára àtúkà tó máa ó kọ́ ayé mi lóṣù jòrò dídí láyé ìsinmi àti ó kọ́ ayé mi lóṣù jòrò dídí àìdọ́ tó mo tún wá pọ̀ sí ní agbára mo tún jẹ́ àgbàdo ọ̀tà tó lọ tí gbogbo agbára àtúkà tó máa ti bẹ́ẹ̀ ká wọ Jésù Kristi rẹ̀ àìtó bá dídó kó àtàjẹ́ àti ẹ̀jẹ̀ àti orúkọ rẹ̀ dẹ̀ àti gbogbo agbára tó lọ fi jọ̀rọ̀ ní gbogbo ní orúkọ Jésù Kristi àì láti gbogbo àbọ̀bẹ̀ sí ní gba ìrẹsẹ̀ ní orúkọ Jésù ìrì gbogbo ẹ̀ sì jẹ́ tèmi àìní gbogbo àbọ̀bẹ̀ sí pẹ̀lú gbogbo ẹ̀ sì títà àbọ̀bẹ̀ sí ìrẹsẹ̀ ní orúkọ Jésù Kristi orí gbogbo àìní àtúnkọ́ ọbẹ̀ sì jẹ́ tèmi gbẹ́ gbogbo ẹ̀ sì tèmi ní orúkọ Jésù Kristi ìdẹ́mọ̀ kọ́ọ̀dù mi lójijì yàbọ̀ ojú ẹ̀mí ìdẹ́mọ̀ ó kọ́ ayé mi lóṣù jòjì ó kọ́ ayé mi lóṣù jòjì tí wọ́n apá àtúkọ́ àti ìdẹ́mọ̀ ní orúkọ Jésù ìdádúrà tí wọ́n kò sí mi láti mọ̀ ṣe ní orúkọ Jésù Kristi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa
àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi lódìdí mọ̀jù tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò dójúmọ̀ tí kò nákàwé jútà tẹ̀ wá lọ kí tó wá jára kí tó pọ̀ sínú agbọ́ Ọlọ́run pọ́pátá jútà tẹ̀ wá lọ ní orúkọ tí Jésù Kristi gbogbo tí ṣe ògo mi àgbo tí ṣe tó àti pè mí akójú gbà fún pọ́pátá kó sì bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ pọ́pátá kó sì bẹ̀rẹ̀ dídò fún nínú àtàfà tó ga tó lẹ́gbẹ́ tó lẹ́gbẹ́ tó dùn wọn nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run àti gbogbo agbára àtúkà tó mẹ́tọ́ ga tuntun okùn ayé mi ó ń jòrò dídí àní okùn ayé mi ó ń jòrò dídí ní gbogbo ọ̀dà àní okùn ayé mi ó ń jòrò dídí láì sí pẹ́ta okùn ayé mi ó ń jòrò dídí ní orúkọ tí Jésù Kristi ẹ̀yà jù sáré àní mo tún já agbádọ́ ìtàtún mo tún pọ̀ sí agbádọ́ àtiwá ní orúkọ Jésù Kristi àní mo tún pọ̀ ní iná ìmọ̀ àtàgbọ́dọ̀ ìtàtún ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀dà àní mo bẹ ṣe rere àní gbogbo tí ṣe ọgọ́ mi àní gbogbo tí ṣe tọ́ mi àní gbogbo tí ṣe lẹ́yìn pátá àní òdìgbà fún mi ti bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ pátá àní gbogbo tí ṣe àwòrán ìdájí tó yẹ mi lọ́wọ́ pẹ̀lú àní gbogbo tó dájí gbà sọ̀rọ̀ kó lóyún lọ́tún pẹ̀lú pátápátá gbogbo ó dẹ́ padà fún mi tèlé àní bẹ́ẹ̀ sì jùlọ fún mi orúkọ Jésù Kristi àní gbogbo kó àní tí gbogbo wà àti gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó gbẹ́ta gbélé ohun bó ti ṣe tó àti pé mi àti rèébi rẹ̀ ọ̀yà pátá ọ̀gbẹ́dànù àti gẹ́wọ́dànù orúkọ Jésù Kristi gbogbo tí ṣògo àwọn ará ìgbàntọ́ ẹkún lò tí wòlúò tó fi kúrò tí fi yájá tó pápátá ní àdìgbò tí ó gómìnà àdìgbò ó dẹ́ padà fún ní orúkọ Jésù àdìgbò ó dẹ́ padà fún ní orúkọ Jésù nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gógó ìtura pẹ̀lú agbára Ọlọ́run àdìgbò gbogbo ọbẹ̀ sì dúró fún wájú ní orúkọ Jésù gbogbo ọbẹ̀ sì dúró fún wájú ní amúnakadé gbogbo ọbẹ̀ sì dúró fún wájú ní amúnakadé àdìpọ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdì agbára ìmísí àti ẹ̀mọ̀tàgbọ́ àdìgbò ọbẹ̀ sì dúró fún wájú ní orúkọ Jésù ògo iṣẹ́ tó sì mọ̀ jésù láì àti láì ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ tí Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run àtàgbára rẹ̀ ó kún ayé mi lọ́pọ̀lọpọ̀ lódìdí ó sì jọ láì sí ibi àti Násárẹ́tì ní gbogbo ọ̀nà ní orúkọ tí Jésù Kristi ti Násárẹ́tì ní orúkọ tí Jésù Kristi ti Násárẹ́tì ọ̀yà mo di àní àpáta jìgbòlù èyí ní àtàjọ dodo èyí tí kọlù tí lọ́ọ̀lù tí ṣùjọ́rù tó yẹ pé kí ètò bá kọlù mi ó di fífọ́ tuntun nípa àní èmi ní Jésù Kristi nínú Ọlọ́run ni àdúrà rẹ̀ dà ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi èyí náà bèbí mọ Ọlọ́run àti gbogbo agbára àtúkà tó tẹ̀lé ó kọ́ ayé mi lójijì ó sùn jó láìsí mẹ́sẹ̀ rẹ̀ ó kọ́ ayé mi ti gbogbo agbára tó kàjá àìní ó sùn jó láìsí mẹ́sẹ̀ rẹ̀ àìní gbogbo ọ̀rọ̀ ní orúkọ Jésù wá tó jẹ́ agbára mo tó pọ̀ sínú agbára àti wá ní orúkọ tí Jésù Kristi àìní èmi àìní gbogbo ọ̀rọ̀ mo di àpáta jìgbòlù èyí náà àtàjọ rẹ̀ èyí tí kọlù tí lọ́ọ̀lù tí jòrò tó tó pé kí ètò bá kọlù mi ó di fọ́ tuntun nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ní orúkọ Jésù mo di àpáta jìgbòlù èyí tí kọlù èyí tí lọ́ọ̀lù mo di àtàjọ rẹ̀ èyí tí jòrò tó ìjẹ́pẹ́ èyíkéyìí tó bá kọlu àdéhùn bó jẹ́ ìjẹ́pẹ́ èyíkéyìí tó bá kọlu àdéhùn bẹ̀rẹ̀ sí ní fọ́ tuntun láìsí àtúnṣe kankan ní orúkọ Jésù Kristi nípa ìbínú Jésù Kristi nínú Ọlọ́run nígbàgbọ́ ọ̀nà ní orúkọ Jésù Kristi ìrè àìgbọ́wọ́ ẹ̀jẹ̀ ṣe mi sẹ́ àdébójú apá àti gbójú dáàtàjọ́ lóru àìtí kọlu àìtí lọ́ọ̀lù tí nípa ẹ̀jẹ̀ èké tọ́jú mi àní ojú kọlu ó ti di lọ lójú tó fún pátá láìsí àánú kankan tó bá gbà àtúkà tó bá ní orúkọ Jésù Kristi ògbó jẹ́ tó ti mọ̀ ní tọ́lá àti láláì agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ tí Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tí kò ní gbẹ́ tó lódùn ó kún ayé mi ó sì ń jó lódìdí láì sinmi àti ní àìsàrè ní gbogbo ọ̀nà àní èmi nínú Jésù Kristi ní Ọlọ́run ni mo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo mi kò tó sí àní ohun kan agbára bí ìjọba kàbí ìgbìmọ̀ kan àtúntún lè yọ mí lẹ́nu ní mí náà gbógun sí mi dèmi lọ́nà dá mi dúró dì mí lọ́wọ́ láti mọ ṣe rere àbí ohunkóhun kan tí ń ṣe tèmi mọ́ láì àti láì pé èké ìtọ́ bá dànù báyìí lójijì agbẹ́dànù lójijì akúdànù lójijì awọgbó láṣìṣègbèdànù lójijì àjòhun tí wọn kò lè rí mọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi èyí náà bíbí mọ Ọlọ́run àti gbogbo agbára tí kò lákàwé tí kò rẹ̀ bẹ́ẹ̀ tí kò lódìmọ̀ tí kò sí ìròyìn tẹ́lẹ̀ ó kún ayé mi ó sì jó lódìdí ó kún ayé mi ó sì jó láti mẹ́ta ó kún ayé mi ó sì jó pẹ̀lú agbára tó kàtẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó lódìmọ̀ ní orúkọ tí Jésù Kristi àìní gbogbo ọ̀nà èmi ní Jésù Kristi nínú Ọlọ́run ni àìní gbogbo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo mi àìní gbogbo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo pátá mi àìláì àtìlẹ́ àti ẹ̀mẹ́tí kò ṣe mẹ́ àìní ajé akíyọlẹ́nu akínẹ́ra akígbógunti akíjílọ́wọ́ akíjílọ́nà akítakò
àkìṣe níbi àkìròbí ṣe lára tó ní orúkọ Jésù àìní èyíkéyìí ẹnikẹ́ni agbára yòókù tó bá dánwò àìlójijì agbẹ́tì gbogbo àìlójijì àìní adì òkú pátápátá lọ àtàgbà àtìlẹ́yìn àti gbogbo nípa àìlójijì àìní awọgbó lọ àṣìlọ ṣègbè síbẹ̀ àti wá láti gbogbo agbára pátá gbogbo ní orúkọ Jésù Kristi ìdábì mi mọ́ lọ́ọ̀ tí gbogbo àtọ́gà ó kọ ayé mi ló sì ń jòrò dídí láì sí mẹ́sà ní gbogbo náà àdé mi Jésù ní Ọlọ́run àdé mo pẹ́ẹ́dà pátá ti gbòòrò àdé mo jẹ́ ẹrù tó ń gbẹ̀rù gbogbo jìrì tó ń gbé jìrì gbogbo mi pátá àdé kò sí ọ̀nà ìní àti ìdíwọ́ kan fún èké ìtọ́ ẹnikẹ́ni agbára yòókù tó bá dùn láti mọ̀ jẹ́ ìrànfẹ́ àdé ikú àdé òmùkú là ṣe ìparun jìjì ó débà àdé lójú agbèdà ti gbogbo àwọ̀ gbólójú ti àṣọ òṣùpẹ́ àtúwọ̀n àti gbogbo agbára pátá gbogbo nígbà tí gbogbo owó jẹ́ tó yóò sì mọ̀ títọ́ láì kíláà ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ lọ́wọ́ tí gbogbo agbára tọ́ga tó lógo tó tóbi tó lẹ́gbẹ́ ó kọ ayé mi lójijì ó sì ń jó láìsí mi lásàrẹ̀ ní gbogbo ọ̀nà ìkórè tó ga tó lẹ́gbẹ́ tó dùn àní ọbẹ̀ sì di kókó fún mi èyí tó kún fọ́pọ̀lọpọ̀ ògo wúrà fàdákà ọrọ̀ ohun rere tí kò lẹ́gbẹ́ tí kò lójúmọ̀ tí kò nákàwé tó bẹ̀jẹ̀ pé àìkòṣù láti gba ògo tí ẹnikẹ́ni olórí ọbẹ̀ sì dúró fún mi orí tẹ́nikẹ́ni òṣèré ọbẹ̀ sì ṣe fún mi lọ́pọ̀lọpọ̀ ní àtọ́ àṣẹkọ̀ ìgbéga tẹ́nikẹ́ni mo bẹ̀ sí ní àwọn ìgbéga lọ́pọ̀lọpọ̀ ní àtọ́ àṣẹkọ̀ àti ní àkọọ́lẹ̀ àṣẹlẹ̀ àìnínú gbogbo rán mi àìnínú gbogbo ẹbí náírà nádùúgbò àìnínú bẹ̀ dẹ́n tó tayọ tó sùpọ̀ ní ògùn pátá tó ogologo jùlọ èyí tí wọ́n fa ìgbẹ́nikẹ́ láti mọ̀ ọ́ àní ògùn tó jùlọ tẹ́tẹ́ ọ̀gbẹ́tẹ́ ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tí kò lóka tí kò lẹ́gbẹ́ tó ó kún ayé mi ó ń jòrò dídí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ agbára tó ká tó àní ó kún ayé mi ó sì ń jòrò dídí ní orúkọ Jésù ó kún ayé mi ó sì ń jòrò dídí ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà àìjú àti ọlọ́ bàbá ní orúkọ Jésù Kristi àìdìbò wa tó wá ń jára gbàjà tí wọ́n lọ wípé ọ̀dọ́ mo tó pọ̀ sí àgbàjà tí wọ́n lọ àìdí gbogbo àìbújẹ́ gbàjà tí wọ́n tó pọ̀ sí àgbàjà tí wọ́n lọ ìkórè tó ga tó tóbi jùlọ ìkórè tó ga jùlọ ìkórè tó kọ́lẹ̀ gbẹ́jú ìkórè tó fọ́pọ̀ ògo wúrà fàdákà ọ̀rọ̀ òun rere gbogbo àṣẹ rere gbogbo àìbùkún ló wà láyé àìní tó àṣekà ọbẹ̀ sì kò fún wa ní orúkọ Jésù àìní tó àṣekà ọbẹ̀ sì kò fún wa ní orúkọ Jésù tó bẹ̀rẹ̀ pé àyè kò sí láti gba ìtí gbogbo oṣù jẹ́ oṣù mẹ́tẹ́ ọ̀pọ̀ta ní orúkọ ti Jésù Kristi ògo tó jẹ́ títẹ̀ mẹ́tẹ́ lórí àní ọbẹ̀ sì dìlú fún wa ní orúkọ Jésù Kristi pẹ̀lú gbogbo tí ń ṣe ògo ìtí mo fa ìgbà nínú rẹ̀ mi mo fẹ́ dikẹ́ ní àná bíbẹ̀ sí ní àwọn ogun ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bẹ̀ kọjá àwọn tí wọ́n yẹn fojú sọ ní orúkọ Jésù Kristi àní àwọn orí àwọn ìgbéga àwọn aṣọ tí mo fa ìgbẹ́nikẹ́ nínú rẹ̀ mi lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà àní gbogbo àwọn kan wọ̀nyí àní ẹ̀bẹ̀ sí gbẹ̀mí láti mọ gbogbo wọn ṣe láì múni àkàndá ní pẹ̀lú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura àtàgbà àtàtúlọ̀ láì múni àìsí ìdíwọ́ kan láti àtàkọ̀kọ̀ lórúkọ ti Jésù Kristi náà láìsẹ̀ àìní gbogbo ọ̀nà ṣe lórúkọ Jésù àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn tó lórúkọ Jésù àìníwọ́ bẹ̀ sí àǹfààní àìníkórè ayé mi àìkórè ayọ̀ mi ìjẹ́ pé ayé ni kọ́kọ́ gbẹ̀yẹ́ padà rere ó sì kún fún ìyànà tí wọ́n sì kún fún rere tí gbogbo àgbáyé sì mí tètè fún orí ọpẹ́ ọ̀rẹ́ òyìn àti ògo sí Ọlọ́run aláṣẹ àyè tó bẹ́ẹ̀ pé gbogbo ìjọba tẹ̀tẹ̀ wó ìsùn parun títí ojú ìsúnmọ́ ìdọ̀tún lórúkọ Jésù ya ìdẹ́ mọ̀ ó kọ́ ayé mi rere ó jù lórí ó ń kọ́ ayé mi rere ó jù lórí àìníkórè tó gbà tó tó ìgbà àdìmọ́ bẹ̀ sí kò fún pápátá nígbà tí gbogbo ojú ìtẹ̀tọ́ lọ́wọ́ nínú ayọ̀ àtàlẹ́fà tẹ̀mí gúnkún lórúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé ta ni mo ní bí kò ṣe ìwọ kò ṣe ìwọ nìkan lágbára mi ìfẹ́ rẹ ló jẹ mí lógún lọ́pọ̀lọpọ̀ tí mo fi gbogbo ọjọ́ ayé mi ṣe kìí ṣe ìfẹ́ tẹ̀lé àbí ìfẹ́ ti tara mi èyí ni mo ṣe ń tẹnu mọ́ bàbá mi mímọ́ nítorí ògo àti ìdógò rẹ iná mi mímọ́ agbára rẹ àṣẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbé ká gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù lápapọ̀ Ọlọ́run ju ti Èlíjà Èlísà Samuel Saul Joshua àti bẹ́ẹ̀ tí pé apostoli àti bẹ́ẹ̀ lọ Olúwa wá dì mí ní àmọ́ agbára ju tàwọn wọ̀nyí lọ ní àmọ́ yẹn lọ́pọ̀ kí n jẹ́ agbára pátá nínú rẹ̀ ní gbogbo ọ̀nà ọ̀yá àti èmi àti gbogbo ṣe mi ṣẹlẹ̀ ṣe òṣìṣẹ́ mi nínú ògo tó ká ju aṣèwò yẹ kábẹ̀ẹ́sì rí fún ká ìbùkún rẹ̀ kó bẹ̀ jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe kọ́ àìrí pé wọ́n yọ lọ́nà kan wọ́n sáré mi jẹ́ eré àṣà sọ ẹ̀mí náà eré àṣà sọ apá àṣẹṣọ ẹnu eré àṣà sọ adé arọ Ọlọ́run ayẹ gbogbo ẹnikẹ́ni àgbà ìjọba yòókù tẹ́tẹ́ àtàrí kiri rẹ̀ yàkúnbẹ̀ sì ní sá wọlé gbọ́ báyìí àkúnbẹ̀ sì sá parun kúnbẹ̀ sì sábà ní ìlọ́po méje ní orúkọ Jésù Kristi ògo kó àmọ́ jẹ́tẹ̀ òjẹ́tẹ̀ nínú ayé mi nínú iṣẹ́ mi nínú ẹ̀yà nínú àwọn ọmọ inú gbòòsè pátá gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ayérayé bàbá ìwọ tó ju gbogbo nǹkan àti lórí ayé mi lèmi ké sí lèmi ké pé ìwọ bá tó sùn bàbá tó sùn bàbá gbogbo lọ ní ọ̀tún bàbá bẹ̀bẹ̀ mi mọ́ ní orúkọ Jésù Kristi mo béèrè àní fún ilé mi mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ àní bá tiẹ̀ búra ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ gbogbo àti ẹ̀jẹ̀ Jésù Kristi ju ti àtẹ̀wá lọ àní ju ti Èlíjà Èlíṣà Samuel Paul apostoli Joshua àti Mósè lọ àti gbogbo àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Olúwa dìbì ní àmúrẹ́ pápátá jàsùmọ́ lọ ọ̀yá dìbì ní àmúrẹ́ pápátá jàsùmọ́ lọ dìbì ní àmúrẹ́ agbára pápátá ní ọ̀tún jàsùmọ́ ní orúkọ Jésù Kristi náà sọ́yà ẹ̀sẹ̀ àìní gbogbo ọ̀nà nínú ògùn tó ayé mi kò ti bọ̀ fọ kó ti bọ̀ gbìn lẹ̀ àìní gbogbo akébèrè sí gbẹ̀yà ìgbéga kọ́ bẹ̀rẹ̀ ṣe ṣe àìní olórí gbogbo akótó àṣìkò tó máa fún jàsùmọ́ lọ kí tó bá pọ̀ ní ibùkún àti ẹni padà jàsùmọ́ lọ gẹ́gẹ́ bí àkànṣe ọ̀rọ̀ rẹ bàbá ti bẹ̀rẹ̀ lórí pé ìwọ̀n dàmú tokotoko àìní ògùn yẹn kọ́ bẹ̀rẹ̀ sí gbòdò ayé mi àìní ògùn yẹn bẹ̀rẹ̀ sí wọn báyìí àgẹ́gẹ́ bí ó sì wà ní àkànṣe nínú ìwé bíbẹ́ ní orúkọ Jésù Kristi náà sọ́yà ẹ̀sìn ọ̀yá àyọ̀ pé bó sì yọ lọ́dọ̀ ká àdìwó sàdọ̀rọ̀ mọ̀jẹ ẹni yòókù kò wò kó jẹ agbá yòókù jẹ ìjọba yòókù jẹ ìgbìmọ̀ yòókù wò jẹ àìtúpẹ́ àìdí àyọ̀dá nínú àmọ́ àdìdí ìlọ́pọ̀ méje èrè àṣà wọgbó èrè àṣà sọ ẹ̀mí náà èrè àṣà sọ pánù èrè àṣà sọ ẹsẹ̀ nù èrè àṣà wọgbó òkun láti lọ ṣègbè àkóbẹ̀ sí ní sábà ní ìlọ́pọ̀ méje ní orúkọ Jésù àìlọ́pọ̀ yà ìkóbẹ̀ sábà ẹni yòókù kó jẹ àkóbẹ̀ sábà ní orúkọ Jésù àti ebi àti ṣùgbọ́n ṣe ní wọ́n bá dá àìláì àti láì àjẹ àkìyọlẹ́nu àkìníyàrá àkìgbógun ti àkìpọ́n lójú àkìròbíṣí àkìdítẹ̀mọ́ èyíkéyìí ẹnikẹ́ni agbára yóò kó àìtọ́ bá dá owó sẹ́ àìlójúṣe ẹ̀kọ́ gbé dànù àìlójúṣe ẹ̀kọ́dọ̀ ìlókòjúṣe àìkó di owó ìgbé pọ́pátá àìlójúṣe kọ́ gbogbo ẹ̀kọ́ ṣọ̀ṣì pọ́pátá àti náà àti ilé àtúnṣe àti gbogbo agbára pọ́pátá ní orúkọ Jésù Kristi gbogbo jẹ́ tọ́lọ́run aláṣẹ ọ̀yá ní gbogbo ọ̀nà àti ìbá gbogbo ṣe tèmi àjẹ tí gbogbo bẹ́ẹ̀ sì báyọ̀ láti mọ yorùbá láti mọ gbolo àga láti mọ fún pàtó ògo fún ní orúkọ Jésù Kristi àní àjẹ tí gbogbo èèyàn bẹ́ẹ̀ sì ní kíkó òde bẹ́ẹ̀ sì yọ̀ fún sẹ́ àní fún àwọn aṣọ tó ga tó lógo jùlọ fún àwọn aṣọ tí kò lè gbé tó lé tiwọn àní fún àwọn ìgbéga tó ga tó lógo jùlọ àní fún àwọn ilẹ̀kùn ògo lẹ́pà ìlẹ́kùnrin tó ṣí bọ́dá ní òtún aṣọ ní orúkọ Jésù Kristi èyí tí ògo ìyá sì mẹjẹ tó ń kọjá àní orúkọ Jésù àyẹ tí gbogbo bẹ́ẹ̀ sì báyìí láti mọ gbolo wa lẹ́gọ́ Ọlọ́run ga pẹ̀lú ní orúkọ Jésù ó ṣe bàbá ìmọ̀ tó fún èyí fún àṣìṣe ìwọ̀nyí orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà yá ìbùkún tí kì í tán ìbùkún tí ò lè gbé láláì tí ń ṣe ìbùkún rẹ yá kọ́ amúgbénu mi kọ́mọ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà àìní ìjọyẹ pé kí ni kí àwọn tí mò ń wojú lè sọ pé àwọn tó sọ pé àwọn ò ṣèṣòro ṣe kìtàn àní kí ti tayọ Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi ṣe ti gbogbo agbá tó fi ṣe ní orúkọ Jésù Kristi ìbùkún tó ga tó tájú ọkọ bẹ́ẹ̀ tètè mi ní gbogbo rẹ̀ nínú iṣẹ́ náà ṣe mi tó bẹ́ẹ̀ di pé kí ni àní gbogbo àwọn tí èmi wojú fún nígbà tí wọ́n bá sọ pé àwọn ṣètàn sí èmi ti débi ògo tó ga jùlọ bàbá kún mi fún súre sínú ẹ̀ṣọ́ àgbà sọ èmi àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èrè rẹ ni mo béèrè fún bàbá sọ sínú ayé mi àṣẹ rẹ ni mo bàbá sọ sínú ayé mi èrè rẹ tó ga tó lóko tó kó fún wọn láti ìbùkún ẹgbẹ sọ sínú ayé mi sẹ àṣẹ ọ̀rọ̀ rẹ dábàá mi mọ ni mo bàbá sọ sínú ayé mi ní gbogbo ọ̀dọ̀ ní orúkọ Jésù Kristi náà ẹsẹ ọyà àyè ní ògo tó yà kí bẹ sí ní tayọ àyè ní ògo tó yà kí bẹ sí ṣe rere àyè ní ògo tó yà kí bẹ sí ní gbére àyè oríire gbogbo àyè kọ́bẹ̀ já sọ̀rọ̀ fún mi láti mọ ní láti mọ gbèsè àyè gbogbo dà ní orúkọ Jésù àyè gbogbo rẹ ẹgbẹ ọwọ́ àṣìkò tó yà fún mi bàbá súrè sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbàsọ ayé mi Olúwa súrè sọ̀rọ̀ àgbàsọ ayé mi súrè sọ̀rọ̀ mi sọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sọ̀rọ̀ ayé mi ní gbogbo àgbẹ̀bẹ̀ sí ní pọ̀ ní èrè tó ga tó lógo jùlọ sẹ́ àyè láti mọ̀ yàtọ̀ mọ̀ gbogbo ọ̀yà súrè sọ̀rọ̀ ayé mi àyè ìbùkún àgbàyà mi bọ̀ yàkọ́bẹ̀ jẹ́ ti ní gbogbo ògo kó sì mọ̀ jẹ́ tẹ̀lé pátá ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ tí Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi súrè sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi súrè sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi ní gbogbo ọ̀nà nígbà gbogbo ayọ̀ ńlá inú dídùn ìfẹ́ àìṣẹ̀tàn ìfẹ́ tó lógun tó dára jùlọ ọ̀yà kọ́mọ kọ́ọ̀dọ̀ mi àìkí mo fi jára kọ́ àwọn sọ́jà gbàjọ àti wọn lọ láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ láti mọ ní àṣọyà lórí gbogbo tí ń ṣe ohun tí wọ́n lọ́wọ́ gbé yẹbi lọ́wọ́ tí ń ṣe ìfẹ́ rẹ ayé mi kó iṣẹ́ mi ilé mi bó ti mi kó sì mọ kó fún bòkún ìgbéga rẹ lọ́pọ̀lọpọ̀ àdúrà rẹ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ayé rẹ bàbá súrè sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ní orúkọ Jésù súrè sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà ọ̀yà ayé mi yakọ́bẹ̀ sí fún olóògùn ṣe àìní gbéga yakọ́bẹ̀ sí ti ní gbogbo ọ̀nà àṣìtógo yakọ́bẹ̀ sí ti ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù
Jésù Kristi ya àní gbogbo lẹ́mọ̀ ya kọ́bẹ̀ ṣe oríṣiríṣi iṣẹ́ ní orúkọ Jésù Kristi àìkíbẹ̀ sí ní pọ̀ ní ìbùkún rẹ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìtara àti ọ̀tọ́ka sọ̀rọ̀ nípa ìwádìí ìfẹ́ rẹ̀ àìpẹ́ ṣiṣẹ́ fẹ́ ní orúkọ àìkíbẹ̀ sí ní pọ̀ ní ìbùkún rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìkíbẹ̀ sí ní ìbùkún rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìkíbẹ̀ sí pọ̀ ní orí lọ́pọ̀lọpọ̀ àìní gbogbo ọ̀nà ire gbogbo àkọ́bẹ̀ ìṣòro lórúkọ Jésù Kristi ògo ìkóṣì mẹ́jẹ sọ̀rọ̀ ọba súrè sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súrè sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ògo ìkóṣì mẹ́jẹ ìbò jẹ́ tirẹ̀ lọ òṣìṣẹ́ bàbá tó pé ètí rí bẹ́ẹ̀. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi ní gbogbo ojú ayé mi èmi ò tún gbọ́dọ̀ mọ ìkorò ìdààmú àtìrìn àtòṣì mọ́ ìṣẹ́ ìpọ́njú wàhálà ìlàlà kì í ṣe tèmi àyà kébì kí n mọ̀ sí bá wọn mọ̀ mọ́ tí gbogbo agbára tó fi jọlọ́run ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé rẹ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi ní gbogbo ọ̀rọ̀ tí gbogbo agbára tó fi jọlọ́run ṣe ayé rẹ bàbá bèbè mọ́ oya àìkíbẹ̀ sí pọ̀ níbi adébùkún rẹ̀ ṣe ọ̀dọ́ rẹ̀ àfáyà kó tó aṣíkọ́ wà fún gbàdàgbọ́ tó fi jọlọ́ ní orúkọ Jésù ibi òtún gbọ́dọ̀ bá wọn mọ̀ ṣe iṣẹ́ ìpọ́njú ìnira àjẹgbèsè àdàkúyà àkùnmí òtún bá wọn mọ̀ mọ́sẹ̀ ibi òtún gbọ́dọ̀ bá wọn mọ̀ mọ́sẹ̀ àyè òtún gbọ́dọ̀ bá wọn mọ́sẹ̀ ní orúkọ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi àní gbogbo ọ̀rọ̀ akíbẹ̀ sí ní pọ̀ ní èrè tó lógo tó jọ akíbẹ̀ sí pọ̀ ní àti ìbùkún akíbẹ̀ sí pọ̀ ní gbìyà àní ògùn kó sì bẹ̀ jẹ́jẹ́ orúkọ Jésù bàbá súre sínú sọ̀rọ̀ àgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi ní gbogbo ọ̀rọ̀ ire àbá kọ̀bẹ̀ jẹ́jẹ́ mi ìgbéga kọ̀bẹ̀ jẹ́jẹ́ ọ̀dọ̀ ni kó tún máa fún mi kó mi ó tún máa pọ̀ lógo àti ilẹ̀kùn kó tún máa ṣe fún mi fún mi lọ nígbà tí gbogbo jẹ́jẹ́ mi ó tún máa jẹ́jẹ́ ní àṣẹ láti orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ti gbogbo agbára rẹ̀ ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi títayọ mo jẹ́ títayọ lílékè mo jẹ́ lílékè ṣíṣàṣẹ mo jẹ́ ṣàṣírayọ ayé mi ọmọ ìdààmú àti kòrò mọ́ nínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò lódùmọ̀ tí kò ní àkàwé mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí gbẹ̀rẹ̀ gbogbo rẹ̀ pátá ó bẹ̀rẹ̀ sí wá sí mi sọ pẹ̀lú ògo tó ga jùlọ àṣẹ tó ga tó lògo jùlọ ó bẹ̀rẹ̀ sí tẹ̀sí ní gbogbo náà nígbà gbogbo ní ọjọ́ gbogbo àní títayọ èmi tayọ sì mọ̀ tayọ sínú ojoojúmọ́ bẹ́ẹ̀ ni àwọn ògo tuntun ó dìrọ̀ fún láti mọ bíbá láì múni àkàndá ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì Ọlọ́run ògo ayé rẹ bàbá ó súre sọmọ ó sọ àgbà sínú ayé mi èrè yẹn fìdí múlẹ̀ ó sì fàṣẹ bó sì fi ó sì lápá rere àṣẹ yẹn fìdí múlẹ̀ bó sì lápá rere ní gbogbo ọ̀rọ̀ àyèbó dalábòkù fún lọ́pọ̀lọpọ̀ àyètí gbogbo agbára àti èrè àti àṣẹ Ọlọ́run àyèlú ayé mi tó fìdí tó sì lápá rere àyèbó dalábòkù fún lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀rọ̀ ayé mi bọ́ọ̀lù bó ṣe dààmú àyè ní ògo ní ọlá ní ọ̀rọ̀ ní ìbùkún àyè mo bẹ̀ sí ní pọ̀ mo bẹ̀ sí gbẹ̀rẹ̀ mo bẹ̀ sí ní gbòòrò ní gbogbo ọ̀nà àyè ní ògo ní ọlá ní ọ̀rọ̀ ní ìbùkún nígbà àyè mo bẹ̀ sí ní pọ̀ mo bẹ̀ sí gbòòrò mo bẹ̀ sí gbẹ̀rẹ̀ ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà àìní gbogbo ọ̀nà àìní mọ́ ìta inú ògo àbẹ̀bẹ̀ sí gbẹ̀rẹ̀ ní ògo ọbẹ̀ ṣàṣọ inú ògo gbogbo rẹ̀ pátá pẹ̀lú ògo tó ká tẹ́pẹ̀ àìní ọbẹ̀ sí wá sí mi ṣẹ̀fẹ̀ láì múra kọjá ní àìní gbogbo ọ̀rọ̀ ìrànlọ́wọ́ tó ga tó lógo tó lókù fún ògo tó lọ ìpẹ́ tó lọ àìní bẹ̀bẹ̀ sí ní ìgbà àtìlẹ́yìn ògo tó ga àìní bẹ̀bẹ̀ sí ní ìgbà àìlékè bẹ́ẹ̀ sí lékè sá nínú ògo tó ga jùlọ oore gbogbo àìní pẹ̀lú ògo tó ọjà sọ̀rọ̀ láti mọ ìgbé iṣẹ́ báyìí oore gbogbo pẹ̀lú ògo tó ga jùlọ àìní ọjà sọ̀rọ̀ láti mọ tẹ̀mí lọ́wọ́ báyìí ayé bí ọmọ ìdààmú ayé bí ọmọ ọkùnrin ayé bí ọmọ òṣìṣẹ́ iṣẹ́ pọ̀jù kankan bọ́sẹ̀ àìní gbogbo àìní bẹ̀bẹ̀ sí ní ká àìní bẹ̀bẹ̀ sí ṣeré àìní inú ayọ̀ nínú àlàáfíà àìnínú ẹ̀mí gígùn nínú àpòlá agbára Ọlọ́run àìmọ̀bẹ̀ síta yọ ọmọ ẹ̀ṣin ọmọ ẹ̀ṣin ológun ọmọ ẹ̀ta yọ ọmọ ẹ̀ṣin orúkọ Jésù gbogbo ògo ìrà òjẹ́ tẹ́lẹ̀ ó sì mọ̀ tẹ́tọ́ nígbà gbogbo ẹ̀rí tó lógun jọ àìmọ̀bẹ̀ jẹ́ tẹnu gbogbo kékeré àìdébí kò tún wálẹ̀ mọ́ láì ti lálá ẹ̀bí kò tún wálẹ̀ mọ́ láì ti lálá ẹ̀yìn dábò kò gòṣì mọ́ láì ti lálá àìní ọ̀tún náà tún àìní mọ́tún tó tún bí àwọn ògo tuntun pẹ̀lú àìtọ́ka tó lógun tó lẹ́gbẹ́ tuntun pẹ̀lú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ nígbà tó ògo ìjẹ́ tó lọ́wọ́ láì àti lálá ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kàn mí láti mọ̀ tí a mi fún mi tó pé èyí lójúṣe yín mo fẹ́ yín lójúṣe lọ́pọ̀lọpọ̀ ojú tàtẹ̀ wá lọ ó yẹ kàn mí láti mọ̀ tí a mi fún mi mo ní gbogbo àwọn ẹ̀tọ́ tó tọ́ sí mi ibikíbi gbogbo tó wà ẹ̀bẹ̀ sí lábẹ́ kọjá lọ kẹ̀bẹ̀ sí gbà wọn jọ wá fún mi gbogbo àwọn ire tí ayé mi nínú ó yá ẹ̀bẹ̀ sí ṣàwárí rẹ̀ kẹ̀bẹ̀ sí kún wọn lé mi lọ́wọ́ ní gbogbo ọ̀nà bóyá ibikíbi tí àwọn aláàánú àwọn olùrànlọ́wọ́ àwọn olóore mi wà tí ṣe ìrànlọ́wọ́ ògo ìgbéga ìṣeré bá gbogbo ẹ lọ bá pàdé wọn kẹsì mọ́ mú wọn tọ̀ mí wá ẹ lọ pàdé wọn kẹsì mọ́ mú wọn tọ̀ mí wá ẹ fi wọn mọ̀nà àní láti dọ́dọ̀ tèmi ṣe àwọn ohun tó yẹ kó ṣẹlẹ̀ èyí tá fi pàdé àkọ́bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ ti Jésù Kristi ògo kó sì mọ̀ jẹ́ tó lọ ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lórí gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ olúròyìn aṣọ mi. Ọ̀yá ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ jíṣẹ́ mi fún mi. Ẹ gba ìbísí àtàgbọ́rọ̀ tún. Ẹ gba ìsọjí bíbọ̀ tún ní orúkọ Jésù. Àyíká ẹ̀bẹ̀ jíṣẹ́ mi fún mi sẹ́. Ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ múra ẹ̀wà fún mi. Ẹ̀bẹ̀ jíṣẹ́ mi fún mi ní orúkọ Jésù Kristi. Gbogbo bí kíbi tí àwọn ètò àti pé ẹ̀bẹ̀ tí lápò kẹsì mọ́ gba ọjọ́ àfihàn mọ́ kó lé ọdún orúkọ Jésù Kristi tí lápò síbi kankan sẹ́. Ọ̀yá àrí gbogbo ojúṣe àwọn olórí àwọn aláàánú àwọn olùrànlọ́wọ́ àti gbégidé bí àwọn olùrànlọ́wọ́ ògùn àti gbégidé bí ní orúkọ Jésù Kristi. Àní ẹ̀bẹ̀ tọ́ wọn lọ àríkẹ́sì mọ́ mú wọn mọ̀nà àríwá sọ́dọ̀ mi àríkẹ́sì mọ́ dáríwá aṣọ́dọ̀ mi ti gbogbo agbára tó ká tún mẹ́ta ṣe ní orúkọ Jésù Kristi. àrí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù Kristi. Ọ̀yá àrí gbogbo ọ̀dọ̀ ọ̀yá àríkí bẹ̀ sí gba ìjà tí wọ́n lọ sí ọ̀yá àrí bẹ̀ sí kóra fún láti gbogbo àrí gbogbo kíbi tí àwọn ìpínlẹ̀ àríkọ́ bẹ̀ sí gba ọjọ́ fún orúkọ Jésù Kristi. àríkí bẹ̀ sí tó ta lógo àìtó gbilẹ̀ lógo tó ṣe lógo èyí tí ògo yìí ṣe tuma ẹ̀rí àmì kó àpọ̀jù gbogbo ẹ̀yán gẹ̀rẹ́ àríbẹ̀ kámi láti mọ̀ jẹ́ mi fún àyẹ̀ngẹ̀rẹ́ àní gba gbọ́dọ̀ tó ẹgbà mi sọ̀tọ̀ ẹgbà tàbí ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jẹ́ mi fún ògo kó sì mọ̀ jẹ́ ìyìn kó sì mọ̀ jẹ́ tó pátá nígbà gbogbo kí mo pọ̀ ní ẹ̀dúró lógo jùlọ. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹni yòówù kó wù kó jẹ́ ibi yòówù kó wù kó wà ìyẹn ọkàn mi ṣùgbọ́n ní títí èmi ò sí ní ẹni tẹ́tùn yìí tẹ́nìkẹ́ni tó lè mọ ìyọlọ́ àbí nira máa gbógun sí mọ́. Ọ̀yá tí gbogbo ilé àtúntò àtẹ̀gbẹ̀rẹ̀ ọ̀yá parun gbẹ̀dànù ikú ó ka òkú láàyè pátá láì kò síbi kankan wọ́gbó lọ kò lọ ṣègbè pátá. Ẹni yòówù kó kọjá gbá yòówù kó jẹba yòówù kó jẹ mi ọ̀fẹ́ mọ̀ tó pera ní ìka ẹni bí ẹni búburú tí ò ṣe tá àti ronúkú wàdà láì àti láìláde ya wọ́gbó lọ kó lọ ṣègbè yóò jìjì gbẹ̀dànù tí gbogbo ọ̀yá ikú ọ̀ka òkú láì wà àti rẹ̀ máa gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run olùdániláre ti dá mi láre nípa ikú ìtàjì tí àti àjíǹde Jésù Kristi. Àìpátápátá àìkò sí dàbí kan kò sí ọ̀rọ̀ kò fi mọ́ ta wá ní ìwọ àìta ní ọ̀ agbára wo ní ọ̀ ìjọba wo ní ọ̀ ìgbìmọ̀ wọn ní ọ̀ ìbò lọ wà àìlójì tó ṣe lè tọ́ apẹ̀rẹ̀ àìpé àìyọ lórí àìdára àìpé àìníwò kò nígbà àìníwò kò ní jọ̀wọ́ àìláti fi lórí àyè mi láti mọ ní mi láti mọ kó kọjá mi láti mọ fi mí lọ́sọ̀ láìpé kí mọ̀ sí jagun mọ́ àbí kí mọ̀ sí mi dà mọ́ ọ̀yá lójijì ìyá wọ́ọ́dún ògo wọ́ọ́dún parun lọ àìníwọ́ọ́dún gbẹ̀kan lọ àìníkó ọ̀yá kakó la ẹni yòówù kó wùjẹ́ tó pé kiri ní tèmi àìníbo ti jẹ́ akíyọ lẹ́nu akínyẹn akígbógun ti lórí ọlọ́wọ́ àgbógun mi àìtúwàsí kọ́ nípa tèmi àti dábìláàrí lórúkọ Jésù Kristi nípa ẹ̀jẹ̀ ikú àti ẹ̀jọ́ dàgùtà tí Jésù Kristi ṣe àti ìrẹ́pọ̀ pátá èmi ti bọ́ gbòsì lẹ́nu gbogbo pátá ẹni yòówù kó jagbá yòówù kó jẹjọba yòówù kó yà tó dìde àìláti bọ̀ yọ tó tó pé òṣì láti lóyún pàrọ̀ kó lùwà búburú àti gbogbo ni ọ̀yà lójijì ikú ẹ̀yà kó mú ọkọ̀ láyà àti wàtábà àti lọ́nà rẹ̀ àti gbogbo ìgbìmọ̀ pátá àìlójijì orúkọ Jésù àgbẹ̀dànù tí gbogbo kó sì di ohun ìdáná fún gbogbo àwọn ṣẹ́wọ̀n fi gíta ní orúkọ Jésù Kristi ọ̀yà ní gbogbo ọ̀rọ̀ ọ̀yà àní gbogbo àti gbogbo rẹ̀ pátá gbogbo ẹ̀yà kìí ṣe ṣùgbọ́n síbẹ̀ tí gbàgbà àṣẹ tó ga tó lóun tóbi ọ ṣe bẹ̀ ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi àní gbogbo títí ọ̀ká ìgbọ̀ pípa àní agbẹ́rẹ́ dá sódò fúnra ayé mi lórí iṣẹ́ sọ̀rọ̀ ìwọ́ta àní yóò kó dá tọpẹ́ ìtajà wọn nípa nǹkan tó pé ìbí oṣù náà iṣẹ́ ìbí oṣù náà tẹ́lẹ̀ mọ́ dáadáa àbí yorùbá nínú ògo Jésù yóò sì mọ̀ tó láti láti orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo ẹ̀ àmọ́ gbogbo lọ mọ̀ ń jẹ́rìí agbára rẹ̀ so ìwọ tó ń jẹ́rìí agbára rẹ̀ nígbà gbogbo ìwọ tó ń gba gbogbo nígbà gbogbo ìwọ tó ń fi aláyè hàn nígbà gbogbo jútà tí wọn láti bọ̀ jẹ́rìí agbára tó wọn fi tóbi àtàgbà ìwà aláyè hàn bó ṣe fi hàn lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi. Ayérayé bàbá ìwọ ológo tó di gbogbo tó ń gba gbogbo láti ilẹ̀ wà láti gba gbogbo lọ́jọ́ gbogbo àríwọ́ náà tó ti gba gbogbo àkókò yìí ó bàbá mi mọ́ àìsí ọjọ́ yàmọ̀ gba ògo lọ àìsí ọjọ́ yàmọ̀ gba ògo lọ tí àwọn ọmọ gba ògo láti mọ̀ jẹ́ra bó ṣe agbára àìní gbogbo ọ̀dọ̀ nínú gbogbo àmọ̀jẹ́ra agbára nínú orin nínú ẹ̀kọ́ nínú àdúrà nínú ẹ̀bẹ̀ lórí gbogbo olùwàtúmọ̀ gba gbogbo ṣe gba gbogbo láti mọ̀ jẹ́ra bó ṣe láti mọ̀ ìfẹ́lẹ́ ìbò ṣe mọ̀ láti mọ̀ yàrá gbogbo ṣe àwọn jẹ́ kí ògo yìí kó tá mọ̀ jẹ́ bó ṣe tẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yà ọ̀dọ́ rẹ̀ àyàfà látúmọ̀ ṣe látúmọ̀ làbó ṣe lọ àyàfà ìfọ̀lá ìyàrá bó ṣe mọ̀ látúmọ̀ fagbára bó ṣe ìjọba rẹ̀ àṣẹ ilé látúmọ̀ sọ̀rọ̀ bó ṣe kàlẹ́ lọ ọwọ́ ọ̀tún àgbà látúmọ̀ dẹ́jà bó ṣe lọ àyè kọ́kọ́ àti àwọn tábìlì àti bọ́ọ̀tì wọn àyè akọ́tùmọ̀ rí àánú àtúfàtì ọdún àtàgbára ìgbà tó wà sọ agbára kalẹ̀ sọdẹ́mọ̀ kalẹ̀ sọ agbára kalẹ̀ sọ àṣẹ kalẹ̀ sọdẹ́mọ̀ kalẹ̀ àmọ̀ ìyá kò àmọ̀ gbogbo rẹ̀ ká ògo yìí fọwọ́ gbọ́dọ̀ ṣe títí àmọ̀ ìyá mọ̀ gbọ́dọ̀ kọ́ ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ṣe fún títóbi àti dídára rẹ̀ ṣe mí ní gbogbo ọ̀nà nínú ayé mi èyí fún gbogbo àwọn àṣepé tó lògòjò tí wọ́n tún ti ṣe fún gbogbo àwọn ọlẹ́kùn ogun tó dáa tí wọ́n tún ti ṣe fún gbogbo àgbà ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù.
ó ṣe ayérayé bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ògo ìyìn láti pẹ́ ní fúnkọ rẹ̀ ìyìn ògo láti pẹ́ ní fúnkọ rẹ̀ fún gbogbo àwọn àṣepé tó ga tó lògùn tó tún ṣe ní ayé mi lọ́jọ́ tòní fún gbogbo àwọn ìgbéga tó tún mú dé bá ayé mi dé bá iṣẹ́ mi dé bá iṣẹ́ ìṣòjọ́ mi jù àti wọn nínú ògo Jésù àti látòrí náà mo yìn ọ́ bàbá mo yìn ọmọ mo yìn ẹ̀mí mímọ́ àjùlọ gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn èmi ìbàlẹ́gbẹ̀rún ahọ́n àwọn ìgbà kóòtù kọ̀mọ̀tò láti fi yan òṣìṣẹ́ ọba àwọn ọba Olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run gba gbogbo ògo Olúwa gba gbogbo yìn Olúwa gba gbogbo ògo Olúwa gba títí lè bí ọmọ yìn ọ́ àti mọ̀ gbórúkọ rẹ̀ fún àtìlẹ́yìn ojoojúmọ́ àní fún ìṣẹ́rábà ojoojúmọ́ àní fún gbogbo àrẹ̀gàdọ́ ẹ̀mí ojoojúmọ́ òṣìṣẹ́ bàbá ìmọ̀ tó pé ní gbogbo ọ̀dọ̀ ní àdìtú àṣekọ́yọ́kọ́ àdìmọ̀bẹ̀ tó pọ̀ ní ògo mọ̀dẹ̀ tó pọ̀ ní bùkún mọ̀dẹ̀ tó pọ̀ ní gbìyà gbogbo tó pọ̀ ní àṣeyọrí bẹ́ẹ̀ ni eré gbogbo àìgbogbo ọbẹ̀ ìṣẹ́ tèmi ògo ìṣèjẹ́ ti wọ ọlọ́run alààyè láti gbogbo àdìmọ̀bẹ̀ sí nígbà ìrànlọ́wọ́ tó ga tó lògo jùlọ ẹ̀bí díẹ̀ lábùkù fún lọ́pọ̀lọpọ̀ tí gbogbo apá tó fi jọ́rọ̀ ìyìn ògo ọlá tó pè ní fúnkọ̀ títí mọ̀ yẹn mọ̀ gbórúkọ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Olúwa ẹ dára o ẹ dára Olúwa ẹ dára ní gbogbo ọ̀nà o ẹ dára kò sẹ́ni tá a lè fi ṣàfiwé rẹ̀ o ẹ dára kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ dára Olúwa. Ògo ni fún bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta nínú ọ̀kan ẹni tó ń ṣàṣìpé tó ga tó lògo nínú ayé rẹ̀ nínú ayé mi nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa tó sì tún tẹ̀síwájú láti mọ̀ ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa èyí tó mú kí ìbùkún rẹ̀ kọ́ mọ jẹ́ tiwa lọ́pọ̀lọpọ̀ ní ànító àṣẹkù tó bẹ̀jẹ̀ pé èyí kò ṣe láti gbà mo dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ bàbá yẹn mo kí bàbá yẹn kò ṣe lẹ́ẹ̀kan sí pé ògo yín fún láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo ṣe gbàgbé ìpalẹ̀mọ́ rẹ nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì nípa ìjọba ọ̀run túbọ̀ mọ́ palẹ̀mọ́ dáadáa ní gbogbo ọ̀nà nínú gbogbo tó bá ṣe rí wípé ó ń ṣe gbogbo ànílọ́nà tó gbà wu Ọlọ́run èyí tí yóò fún ọ ní àǹfààní láti lè gbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rere bọ́ sínú ayé olúwa rẹ rí wípé ìgbé ayé tó ń gbé ó jẹ́ ìgbé ayé tó fi ògo fún Ọlọ́run alààyè èyí tí yóò mú kí ìgbà tí Jésù bá padà dé yóò padà ní ayọ̀ tuntun láti lè gbé Olúwa ga pé òun padà bá ìgbàgbọ́ láyé rí wípé gbogbo ìrìn àjò rẹ gbogbo ìwọlé ìjáde rẹ ó jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ tó dáa tó lògo jùlọ fún ògo àti ìlógo Ọlọ́run àyè nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn àti nínú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ìdílé nìkọ̀ọ̀kan pàápàá nínú ayé kálukú wa gangan fúnra wa ní orúkọ ti Jésù Kristi so ìjọba ọ̀run mọ́ mú ní ìkàwádà mọ́ gbàgbé wípé kí ni Sátánì olórí burúkú ẹni gbẹ̀kún ẹni ẹ̀kọ́ ni ojoojúmọ́ ló ń sa gbogbo pàtàgbọ́ra rẹ̀ láti gbé àwọn àyànfẹ́ ṣubú kúrò lójú ọ̀rọ̀ títí Ọlọ́run mọ́ ṣe gbà fún o ìdí tó fi jẹ́ pé kí ni Ọlọ́run fi ń kọ sí wa ní ojoojúmọ́ láti mọ kíyèsí láti mọ ṣọ́ra láti mọ sùn gbogbo nínú ìrẹ̀lẹ̀ nínú ṣọ̀kan nínú fẹ́ àti nínú òtítọ́ àti nínú òdodo ló fi rán pé ló fi ń tẹ̀mọ́ alẹ́ tí nígbà gbogbo pé ká mọ sásàrò nínú òfin rẹ̀ nínú àṣẹ rẹ̀ nínú ìlànà rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láì sinmi àti náà sáré náà kọjọ ká sì jẹ́ tó ń gbàdúrà tọ̀sán tòru láìsinmi àti láìsí àárẹ̀ ní orúkọ ti Jésù Kristi tí mo gbàdúrà pé àti ẹ̀yin àti èmi gbogbo apápátá ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ máa gbogbo tó ní mú àkùnrin ìjọba Ọlọ́run mú kó lọ́nà wa nígbà tí gbogbo ìṣèjẹ́ tó lọ́wọ́ láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti ẹ̀yin àti èmi ìyẹn ẹ̀yin tẹ́ wà ní gbogbo wa tẹ́ ń wò wá àti gbogbo àwọn tẹ́ wà ní bíbáyìí lórúkọ Jésù Kristi iná ẹ̀mí àtàgbọ̀nù ayé rẹ wa ó mú wa gbòòrò ó mú wa pọ̀ ní bùkọ́lọ̀ èyí tí ẹnikẹ́ni ò lè gbà lọ èyí tí ẹnikẹ́ni ò lè rí ìdí rẹ̀ èyí tí ẹnikẹ́ni ojoojúmọ́ ọ̀rọ̀ ayé kọ̀ọ̀kan wa àyíyọ̀bọ̀ jẹ́ ìjọba àti ìyálójú náà fún àwọn ènìyàn gbogbo dùgbò àgbàlá ayé lórúkọ ti Jésù Kristi Olúwa wa mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́
ayé mi fọ̀hún nínú ògo. Ní gbogbo ọ̀nà tó lọ́n fi jẹun tó lọ́n fi jálágbára jùlọ ètí gbogbo agbára tó wà níkàwọ́ Jésù Kristi àti ebi àti ẹnì kankan wa àti ìbùkún wa ó di ìbùkún ànító ìbùkún ìtẹ́rìkẹ́rì lórí ìdí rẹ̀ ìbùkún tó ga tó tẹ̀rẹ̀ tó lè gbẹ́ tó lè gbẹ́ tó ní ojú mọ̀ ìjẹ́ pé nígbà gbogbo àní àṣetògo yóò mọ̀ jẹ́ tẹ̀rẹ̀ kankan wa ìlà ìtẹ̀wé yóò mọ̀ jẹ́ tẹ̀rẹ̀ kankan wa ìtẹ́rìkẹ́rì lórí ìdí bóòdù ó ṣe ń ṣẹlẹ̀ ìjẹ́ pé ọ̀rọ̀ ayé mọ̀ jẹ́ ìjọlórí àti ẹ̀rọ fún àwọn ènìyàn gbogbo wípé sọ ọ̀nà wo ló gbégbà àti báwo ló ṣe ṣe ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo. Ẹ̀mí ìbísí agbára ọgbà tìmọ̀tì láti mọ̀ ṣàṣírí tó lóògùn tó ga jù nígbàgbọ́ nínú gbogbo láti mọ̀ ta inú orí gbogbo pátá gbogbo ọ̀yà ọ̀run yọ̀ǹda rẹ̀ fún wa ọlọ́run yọ̀ǹda fẹ́ni kọ̀ọ̀kan wa ó yọ̀ǹda tí kálukú fún ẹ̀kọ́ wa abẹ̀sí ń tayọ abẹ̀sí ṣe rere abẹ̀sí rògbòrò abẹ̀sí gbilẹ̀ láì àti láì nígbà tí gbogbo ìsí ìjẹ́tọ̀ lọ́rùn aláyé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run ayé rẹ bàbá adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ adá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ aṣọ ipò ṣe fún dídára rẹ fún títóbi rẹ fún àánú àtọ̀rọ̀fẹ́ lórí ẹ̀kọ̀kan àgbà ọpẹ́ àti yìn fún gbogbo àṣepé tó ga tó tó tuntun ṣe ní ayé kọ̀ọ̀kan rẹ tuntun ògórí fowókọ rẹ ìyìn ní fowókọ ògórí fowókọ ìfowókọ rẹ títí láàmú ìyẹn láàmú gbòòrò ga láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó ṣàṣepé tó ga tẹ́lẹ̀gbẹ́ tó ń lójú wọn tó ga jùlọ ní ayé wa ayé nìkan kọ̀ọ̀kan mọ ìdààmú kan mọ kóró kan bó ṣe kọ̀ mọ́ ṣe mọ́ ní gbogbo ọ̀nà àmọ̀ tayọ sani àmọ̀ lẹ́kì sani a sì mọ̀ ṣaṣọ tó gbólógùn jọ sani ọ̀run yóò sì mọ̀ darapọ̀ mẹ́rin kankan wa láti mọ̀ bá wa ṣe rere láti mọ̀ mú ayọ̀ wa kún láti mọ̀ bùkún wa láti mọ̀ gbé wa ga láti òkè láti mọ̀ ẹnì kankan wa àní ìrẹ́rẹ́ kankan bẹ́ẹ̀ sì wá sí mu ṣe nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run wa ìjọba ọ̀run kò ní bọ́ sọ́ọ́ mú wa lọ́wọ́ àánú oore ọ̀fẹ́ ìrànlọ́wọ́ àti láti kúlẹ̀ mọ́ ìtìjọba fún ẹnì kankan wa rí tiẹ̀ kọ́ báyìí ẹnì kankan rí tiẹ̀ kọ́ báyìí gbogbo ọ̀rọ̀ kọ́ni sẹ́tẹ̀ náà kí ìjọba kò lè gbà láti mú aṣubú kò ní wá jọ̀rọ̀ láti lè dẹni ìgbé láti dẹni iná tó máa odibo ẹ̀kọ́ta pẹ̀lú àánú àti ìrọ̀fẹ́ àti ìrànlọ́wọ́ lọ́wọ́ aláyé nígbà tí gbogbo ògo jẹ́ tọ́lọ́run aláyé láì àti láì ní orúkọ ti Jésù Kristi lọ́wọ́ àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo ọ̀fà lókè ọ̀run.